mo like Alhaji Wasiu Ayinde débi wípé tí mo bá ń gbọ́ báyìí ṣe lọ́wọ́ náà kó ń gbé mi lọ sí another realm. Ó tún pẹ́ díẹ̀ mo tún gbọ́ kókókókókókó. Mo ní tani kò tún sọ̀rọ̀ n bò tún yá mo tún gbọ́ kókókókókó. Mo ló dáa mo ní dúró ń bẹ̀ wọ́n tó ń kọlẹ̀kùn yẹn tó bá ti lè sọ̀rọ̀ problem ti ẹ nìyẹn. So the next thing mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ jọ̀ọ́. Àwọn ohun tẹ́ máa ń gbọ́ lórí fóònù yẹn. To be serviced in English, press 1. Wow. To be serviced in Kinikan, press 2. So àwọn iṣẹ́ mi ni. Tẹ́ bá lọ sórí FCMB. Ohun mi ló wà ní contact center wọn. Wow. So FCMB banking. So ohun mi ló wà ní contact center wọn Yoruba. Mama Mukuro. Nígbà tí mo dé hotel yìí, mo ti sanwó, mo ti wà nínú bedroom, mo ti ṣanra, mo ti lie down. The next thing, ó kàn gbọ́ kókókókókókókó. Ṣé service man àbí báwo náà ṣe máa ń pè wá àwọn tó máa ń wá serve yẹn mo ní ṣé wọ́n nìyẹn? Mi ò gbé sí kankan. Ó tún pẹ́ díẹ̀ mo tún gbọ́ kókókókókókó. Mo ní tani kò tún sọ̀rọ̀ n bò tún yá mo tún gbọ́ kókókókókó. Mo ló dáa mo ní dúró ń bẹ̀ wọ́n tó ń kọlẹ̀kùn yẹn tó bá ti lè sọ̀rọ̀ problem ti ẹ nìyẹn. So the next thing mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ jọ̀ọ́ ilé mi nìyẹn. Mi tí mo máa ń sùn nìyẹn pé láti ó ní aṣọ́kù ni. Ó ní tóun bá ti lọ láti Monday. Ó ní ìjọ yẹn ní ìjọ ẹyọ kan tóun máa rọ́nà sùn tóun máa fẹ̀gbẹ́ lélẹ̀ tóun máa sùn. Ìyẹn nínú hotel. Ó ní ìjọ kan ṣo yẹn ni wọ́n fún un pé kóun máa sùn. Gbogbo ohun tó kùn báyìí òun fi ń rìn kiri ni. Ó ní sọ ló ṣe wá jẹ́ pé ìjọ yẹn ni ẹ̀yin wá wà ń bẹ̀. Ni mo ṣe wá wà ń bẹ̀. Ó ṣe à ń sunkún yẹn, ó ṣe à ń sọ̀rọ̀ yẹn. Tẹ́lẹ̀ ń fi tí ara yín gbọ́. Mo dẹ̀ ń fi tí ara mi gbọ́. So bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn mo wá ní pé mo lè mi rẹ́ǹtì bí ni. Àmì mo ní mo gba bí ìlálẹ́ yìí ni mo ní so mo dẹ̀ máa sùn. Mo ní okay kó wo time pé time ti lọ. Mo ṣe máa ṣẹ̀ṣẹ̀ máa lọ wá room manager kiri pé mo fẹ́ jí manager ni. Ó ṣá bẹ̀rẹ̀ sí ní sunkún ṣàǹṣe ẹjọ́. Wọ́n pé kí ni mo fẹ́ ṣe báyìí? Mi ò wá dáhùn. Nígbà tó yá ó kò lẹ́nu ọ̀nà ó ti wá sójú window. Ó wá sójú window. The next thing. Fún kankan nípa yín mi mọ̀ bóyá tòótọ́ ni bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Okay. Ṣùgbọ́n a mọ̀ pé bá ṣe wà wájú ilé ni ẹ máa bá a tún wọ́n lẹ̀ sí. Nínú àwọn nǹkan tí mo gbọ́ pé wọ́n ní lára nǹkan tó fa áwọ̀ láàrin ẹ̀yin àtọkọ yín ni pé nígbà tí ojú ti dé tó dín pé owó ti wà wọ́n ní ọkọ yín ò lè withstand àwọn nǹkan yẹn tó pẹ̀lú nǹkan tó fa áwọ̀ tó fi jẹ́ kí ìgbéyàwó yẹn túká ṣé lóòótọ́ ni. Kò rí bẹ́ẹ̀. Ṣé rí onísọkúsọ làwọn èèyàn gbogbo ohun tí ò ṣẹlẹ̀ òun náà máa ló ṣẹlẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ láàrin èmi àtọkọ mi. Èmi àtọkọ mi a nífẹ̀ẹ́ ara wa gan. To the extent pé nígbà tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ tán òun gan mọ̀ pé nǹkan sọnù lára òun. Àwọn nǹkan kan wà tó ṣe fún mi tó jẹ́ wípé kò wù mí kí n sọ lórí afẹ́fẹ́. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mi bá ṣàlàyé everything tó fi mú mi tí mo fi dẹni tó park kúrò ní ọkọ mi torí fúnra mi ni mo park òun kọ́ ló lé mi. Màmá, nínú àwọn nǹkan tí mo rò pé tó lè mú obìnrin láti fọwọ́ ara wọn kó ẹrù jáde. Àkọ́kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bíi pé ọmọdé tí mo jẹ́ àwọn nǹkan tí mo mọ̀ pé ó lè fà. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé bóyá ọkọ yín wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ yín àbí kẹ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àbí kẹ̀ pẹ̀lú àbúrò yín nínú àwọn nǹkan tó lè fà. Torí mò ń wò pé kí ló lè lo tó yẹn. Kò dẹ̀ ń ṣe pé bóyá wọ́n fẹ́ ṣe àjò owó tán ni wọ́n mú nǹkan ìní tí wọ́n mú lọ́bẹ̀ tó fi wá dín pé bóyá ẹ padà gbọ́ ẹ bá wọn pé kàkà tí máa fi máa gbé pẹ̀lú arákùnrin ń tètè fẹsẹ̀fẹ torí mo lẹ́ẹ̀mí mi lò kí lè tọ́jú ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ bọ́ ẹ jẹ́ kí n kàn ra yan. Ọ̀rẹ́ mi náà ni close friend mi náà ni. Bí eré ìyẹn máa ń wá sílé wa. Tí yẹn bá wá táìmù yẹn lòun náà máa wà nílé ló máa ti ibi iṣẹ́ kúrò ló máa wá bí eré.
tí ó dẹ̀ fi di pé àwọn méjèèjì tán dẹ̀ fi lọ ń bára wọn ṣe tí mi ò dẹ̀ mọ̀. Nígbà tó dijọ́ kan mo kàn rí àwọn fọ́tò yẹn nínú ilé ni níbi tó tọ́jú ẹ̀ sí. Wọ́n wá sọ pé fọ́tò lágbájá kọ́ yìí ó ní báwo ló ṣe jẹ́ ó ní yàtọ̀ fún pé bóyá ó jọ ọ̀rẹ́ mi ṣé mi mọ̀ pábúrò ọ̀rẹ́ òun àbúrò ọ̀rẹ́ ẹ̀kẹ́. Nígbà tó dijọ́ kò mọ̀ ọmọbìnrin yẹn ti dé látàárọ̀ ó bẹ̀rẹ̀ sí ní dáná ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó ń kó sóhun. Tó gbà tó di lálẹ́ it was a bitter experience anyway. Ó dáa nígbà tó di lálẹ́ so ṣé mọ ẹni tó bá ti ní ẹ̀mí mímọ́ lára ara mi ṣáà ń kó tì ọ́ ní patí ó kàn pé mi ò fẹ́ ṣe patí yẹn mọ́ mo dẹ̀ wọnú ilé lọ. So àwọn èèyàn kan wá ń bá mi ní ìyá alágbájá kí ló ń ṣẹlẹ̀ lójú agbo yìí kinní kan ẹ̀bà lágbájá àti lágbájá ló ń jó kinní kan ó wá ń dìmọ̀ kọ yín ó wá ń ṣe kinní kan kinní yẹn wá bí mi nínú ṣé ẹ̀dẹ̀ wọn àwọn ẹlòmíì aláyẹn sí ni wọ́n ọkọ tòun ò tiẹ̀ èmi àtúnwọlé ọkọ tòun ò tiẹ̀ lè bá wọn dánró eléyìí wò nígbà tó rí òye nígbà tí kinní kan ò ṣe bébí náà ṣe mistake nínú rádà bébí náà ṣe jáde nìyẹn mo wá ṣẹ́wọ́ sí kó wá ó sún mọ́ mi báyìí. Orúkọ tèmi ni Omolola Kazeem. Èkíní náà máa kọ́ kí gbogbo ojú tó ń wò mí pátápátá porogodo pé ẹ kú dédé ìwòyí ẹ̀dẹ̀ ò dàbí ẹ̀dẹ̀ ti ẹ̀dá tó tá bá sọ pé ìlú ò dá kò sẹ́ni tó fẹ́ kú o kò sẹ́ni tó fẹ́ kú tó ẹ̀dẹ̀ dá ẹ̀dẹ̀ dùn. Orúkọ tèmi ni Omolola Kazeem. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìsẹ́yìn Òróró ọmọ Bẹ́dímọkọ. Àmọ́ a bí mi sí ìlú Èkó ní Island. Ibẹ̀ la bí mi sí wọ́n ń pe ibẹ̀ yẹn ní Anìkàntàmọ̀. Ibẹ̀ la bí mi sí. Mo wá lọ sí school torí ìgbà tó yá a padà kó wá sí Mushin. Ní Mushin yẹn à ń gbé ní Alásàlátù. So ìgbà tí máa bẹ̀rẹ̀ iléèwé mo bẹ̀rẹ̀ iléèwé ní Mushin Town Council Primary School nítòsí Sondi. So ibẹ̀ ni mo ti ń bẹ̀rẹ̀ iléèwé ibẹ̀ náà ni mo ti ṣe tán. Nígbà tí mo ṣe tán ní 77 mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe exam káàkiri. Mo wá rí iléèwé tí mo rí sí Ẹ̀gbẹ́ community. Ẹ̀gbẹ́ community tá à ń sọ yìí nígbà yẹn ọ̀nà inú igbó báyìí lèèyàn máa gbà igbó jìmjìm ní òkè afá lèèyàn máa gbà débẹ̀. Ebi pípa tí mò ń lọ ṣe exam gan ṣe lẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà mí torí igbó yẹn kún gan kò dẹ̀ sẹ́nì kankan tó ń bọ̀ lẹ́yìn mi. Nígbà tí wọ́n mú mi tán bàbá kan wá sọ wípé àwọn ọmọ Ẹ̀gbẹ́ community ṣé náà máa ń lọ kájú àwọn Àwórì máa ń fi oògùn sórí oko fún wọn ni torí náà kàn jẹ́ kí n wá school míì fún mi wọ́n ṣe ní pé kí n wá lọ kàwé nílùú wa nìyẹn nísẹ̀yìn. So mo wá lọ sí iléèwé ní Ìsẹ́yìn ní Muslim Secondary Modern School. So ibẹ̀ yẹn ni mo wọ̀. Nígbà tí mo wọ ibẹ̀ yẹn mo wá rí i pé kò bá mi lára mu nítorí pé ẹni tó ń gbé l'Èkó tá ti bí s'Èkó tó ti gbé l'Èkó títí tẹ wá ní kó wá gbé nílùú. So bí mi ṣe lè cope nìyẹn mi lò ju ọdún kan lọ. Ìgbà tí mo lo ọdún kan ńbẹ̀ mo kúrò ńbẹ̀ mo wá school sí wọ́n wá bá mi wá school sí Sùúrùlérè torí mo ti padà s'Èkó mi ì gbé nílùú mọ́ wọ́n wá bá mi wá sí school sí Onítọ́lọ́ Community Grammar School bí mo ṣe wọ Onítọ́lọ́ nìyẹn. Onítọ́lọ́ yìí ni mo wá wà tí mo ti wá ṣetán. Nígbà tí mo wá ṣetán ní Onítọ́lọ́ mo wá máa ń wáṣẹ́. Ìgbà tí mo wá máa ń wáṣẹ́ wọ́n máa ń ka pépà wọ́n máa ka wọ́n gbogbo ìgbà tá a dẹ̀ ń sọ yìí àwọn Daily Times nǹkan Punch gbogbo ẹ̀ pátápátá ni àyè vacancy ló máa ń wà tẹ́ pé wọ́n ní àwọn abala kan bẹ̀ tẹ́ pé wọ́n máa ń kọ vacancy síbẹ̀. Vacancy yẹn iṣẹ́ tó bá wà àti ibi tó bá wà àti post tó fẹ́ gbàyàn fún wọn á kọ síbẹ̀. So vacancy yẹn lèmi máa ń wá lórí àwọn pépà bó ṣe dijọ́ kan nìyẹn mo bá rí tán sọ pé actors and actresses needed. So wọ́n wá kọ salary attractive yìí òun ló wá push mi òun ló prompt mi tí mo fi wá lọ wọ́n ní kó wá for audition èmi bá lọ for audition mo ṣáà read bí mo ṣe lè read reading mi ò wà professional nígbà yẹn because kì í ṣe pé bí mo ti ń kọ́ tíátà lẹ́yìn ìwọ̀nba kékeré tá a máa ń ṣe ní school
àti àwọn tá máa fi ń kọrin jáde ọdún mẹ́wàá ti pé owó ti tó ẹ̀yin ará mi tó ta fi ń kọrin jáde lẹ́yìn yẹn kì í ṣe pé mo ṣe tíátà rí so mo ṣáṣe wọ́n dẹ̀ mú mi ìgbà tí wọ́n wá mú mi wọ́n wá ní play méjì tá fẹ́ gbé lọ sí Ondo State ńgbà yẹn Ondo State yìí television house wọn ní Ondo ńgbà yẹn ó ń jẹ́ OSRC OSRC ó mean Ondo State Radiovision Corporation but nísìnyí àti pé tiẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ti pẹ́ kì í ṣe ìsìn tí wọ́n ti padà yí sí Ondo State Broadcasting Corporation so OSBC ló ń jẹ́ báyìí so OSRC yìí ni àwa lọ nígbà tá a fẹ́ lọ tó ti bẹ̀rẹ̀ sí ní areas mo ní role nínú òkínní mo ní role nínú òkejì ìkíní ó ń jẹ́ the young shall grow ìkejì ó ń jẹ́ beyond pardon torí olóyìnbó ni mo fi bẹ̀rẹ̀ so nígbà tí a wá ṣe rehearsal role tán fún mi role kékeré ni but fortunately for me ẹni tó ń play lead ó ní nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé àwọn kinní kan unfortunately kò lè tẹ̀lé wa lọ so bá ṣe dáhùn nìyẹn bó ṣe fún mi ní lead yẹn nìyẹn pé kí n ṣe mo ṣáà ṣe bí mo ṣe lè ṣe bọ́ngbà tí mo ṣe bí mo ṣe lè ṣe mi ì mọ bí mo ṣe ṣe bóyá ó gùdù bóyá kò gùdù but ìgbà tí mo play ibi love scene inú ọ̀gá mi dùn gan-an bí mo ṣe ṣe so a ṣàṣìṣe ní ìwà ìgbà tá a wá dé wọ́n wá san èló ni mo rí tán san wọ́n san 13,000 fún ẹnì kọ̀ọ̀kan wọn ò fún èmi àti lady kan ní owó nígbà tí wọn ò fún wa ní owó àwọn méjèèjì wá ní àdẹ̀ ní ṣe mọ́ a bá kúrò ìgbà tá a kúrò a wá gbọ́ pé àwọn theatre groups wọ́n wà ní national theatre lóríṣiríṣi a wá lọ bàtà débẹ̀ àrí àwàdà kẹ́ríkẹ́rí àrí oríṣiríṣi àrí táwọn ẹ̀rín kéékèé bàbá sùwé àrí kò sí èyí tí a rí tán níbẹ̀ ọ pé òun la máa join ó wá ń pe ẹnìkan ní bàbá Adékọ̀yà ọmọ Ìjẹ̀bú ni technical ló wà ní national theatre department technical ló wà bàbá yìí náà wá mú wa lọ bá bàbá yìí wá ń sọ yìí pé ẹ̀yin ọmọ mi ẹ ní sùúrù wípé bàbá Ògúndé fẹ́ dá group tiwọn sílẹ̀ wípé ọmọ Ìjẹ̀bú làwọn àwọn á mú wa wọ inú group yẹn bàbá yẹn ṣáà bá wa sọ bẹ́ẹ̀ àlà àti gbọ́ so èní tá a bá wá bàbá yẹn á ra drink fún wa á ra ìpanu fún wa ọlọ́run tá a bá wá ó lè jẹ oúnjẹ ló máa rà fún wa nǹkan a ṣáà ń pààrà nígbà tó dijọ́ kan ara wa ò gbà á mọ́ báwa fúnra wa ṣe dìde nìyẹn a bá lọ sí àwọn gúrùpù tó wà ní national theatre lóríṣiríṣi mo ṣáà rí kan bẹ́ẹ̀ wọ́n pè ní ọ̀jẹ̀ bàbá drama group led by Báyọ̀ Lálẹ́yẹ ẹni tó bá ti gbọ́ Báyọ̀ Lálẹ́yẹ rí Báyọ̀ Lálẹ́yẹ yẹn ó jẹ́ newscaster ní NTA 7 gbà yẹn ìgbà yẹn kò dẹ̀ ń jẹ́ NTA 7 Channel 7 ló ń jẹ́ gbà yẹn ní Ẹjú Oṣó so bí a ṣe wá join group bàbá yẹn nìyẹn ọ̀rẹ́ mi yẹn èmi ò mọ ibi tó ń gbà lọ èmi lèmi join mo dẹ̀ wá dedicated torí mo ti wá like theatre gbà yẹn so bí mo ṣe wá join ẹ̀ mo wá máa ń lọ sí rehearsal máa ń lọ ìgbà tó wáyá wọn wá sọ yìí pé àwọn fẹ́ ṣe atọ́ka o ok a fẹ́ ṣe atọ́ka wọ́n wá fún mi ní role ọmọ ẹlẹ́mu nínú atọ́ka yẹn meanwhile wọ́n ti ń rehearse fún kémi tó débẹ̀ wọ́n ti ń rehearse fún kí n tó débẹ̀ wọ́n fún mi ní role ọmọ ẹlẹ́mu èmi máa ń ṣe rehearsal fún ọmọ ẹlẹ́mu yẹn tí nígbà tó wá di pé a fẹ́ lọ meanwhile téèyàn bá dẹ̀ fẹ́ lọ sí atọ́ka lọ ṣe rehearsal fún wọn because kán tó mú group yín ẹ máa kọ́ wá ṣe rehearsal fún wọn kán tó mọ group táwọn fẹ́ mú meanwhile tọ́tán bá ti pè yín pé kẹ́ wá ṣe rehearsal fún wọn kò ń ṣẹ̀yìn nìkan náà máa pè wọ́n máa pe àwọn groups lóríṣiríṣi àbáwọn group bàbá Olùmẹ̀gbọ́n Àyìnlá Olùmẹ̀gbọ́n àbá oríṣiríṣi pàdé nígbà yẹn tí wọ́n wá ṣe rehearsal group tiwọn náà ọmọbìnrin tó yẹ kó play olórí Àtinúkẹ́ lead òun náà bá tún ní ìyá bàbá àwọn tó tọ́ òun kú kò lè wá fún láti lọ fún rehearsal àtàfẹ́ lọ ṣe fún wọn ní atọ́ka ńgbà yẹn atọ́ka wà ní ìlú péjú ńgbà yẹn ṣá ká má fọ̀rọ̀ gùn àbá lọ ńgbà tá a lọ ká tó wá lọ wọ́n pè nìkan ní Ṣọlá Awójọbí mọ̀ pé bí mo ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn rántí
àǹtí Ṣọlá. So àǹtí Ṣọlá yìí ló wá sọ fún bọ̀dá Báyọ̀ pé ìyẹn ọ̀gá mi yẹn pé bọ̀dá Báyọ̀ ẹ ṣe jẹ́ ká fi Lọ́lá ṣe róòlù olórí Tinúkẹ́. Bọ̀dá Báyọ̀ ní kò lè gbé kò lè ṣe kíní kò ní ẹ má sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká try Lọ́lá. Ṣáká má fọ̀rọ̀ gùn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní try mi nìyẹn mo ṣáà ń ṣe. Nígbà tó wá di ní ìjọ yẹn ta lọ ṣe rehearsal àwọn groups oríṣiríṣi wọ́n ti ṣe rehearsal tiwọn. Nígbà tí wọ́n máa wá pè wá tí mo máa débẹ̀ ọ̀gá mi ṣáà dúró lẹ́gbẹ̀ẹ́ kan torí òun ò bá wa ṣe nù ó ṣáà wá ró ó káwọ́ mọ́yà báyìí ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ó ń ṣe pé kọ́mọ yìí má tiẹ̀ lọ ba iṣẹ́ jẹ́ kọ́mọ yìí má tiẹ̀ lọ ba iṣẹ́ jẹ́. Mo ṣáà ṣe gbogbo mo ṣe ló dáa mo ṣe dáadáa gan débi yé pé inú ọ̀gá mi dùn nígbà tí mo ṣe tán ọ̀gá mi gbé mi ó dì mọ́ mi. Bàtà wa ń lọ lọ́nà àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọmọ group sọ irú ọmọ tí ẹ gbọ́dọ̀ gbárù yẹn lọ́wọ́ Lọ́lá mọ́ ni o wọn gbọ́dọ̀ gbà lọ́wọ́ Lọ́lá mọ́ ni o nǹkan bẹ́ẹ̀ yẹn Lọ́lá ṣe dáadáa gan ó tún ṣe ju ẹni tó ń ṣe lọ. Ṣá ká má fọ̀rọ̀ gùn nígbà tí ọmọbìnrin yìí máa padà dé tó máa wá sí rehearsal ní tíátà ń bẹ wọ́n sọ fún pé kò lè ṣe irú yẹn mọ́ because ọ̀gá mi náà ti gbọ́ ó dẹ̀ ti rí pé mo ṣe dáadáa jù lọ bẹ́ẹ̀ mi ṣe di olórí Tinúkẹ́ nìyẹn. Ọ̀rọ̀ àgbàlá òun ni táìtù àtọ́ka yẹn lọ́dún náà torí gbà tí wọ́n máa wá mú a wà nínú first second third dáàpá àná mú ní third gbà yẹn so bọ́n ṣe mú wa first second third yẹn wọ́n máa wá fún wa ní ìgbà láti wá ṣe photoshoot torí photoshoot látọ́ka so ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n máa fi ń ṣe fún group kọ̀ọ̀kan so nígbà tọ́sẹ̀ tí wá dé tí wọ́n máa wá ṣe photoshoot fún wa fún ọ̀rọ̀ àgbàlá yẹn àwa lọ bí mo ṣe play olórí Tinúkẹ́ nú ẹ̀ nìyẹn. À ń pe àwọn bàbá kan ní bàbá baálẹ̀ ìkan ọlọ́pàá wọn ṣe tíátà mọ́ tipẹ́tipẹ́ o kínní ni wọ́n wà ìjọra bádíà ni wọ́n wà so àwọn bàbá yìí wọ́n sì ń keep atọ́ka yẹn di èní tó sì wà ní ọwọ́ wọn atọ́ka yìí ti gbó ti ṣe gbó tẹ̀yìn ẹ̀ ti jábọ̀ síbẹ̀síbẹ̀ àwọn bàbá yìí wọ́n sì ń tọ́jú ẹ̀ pamọ́ pé nù the fact táwọn tiẹ̀ ti wà ń bẹ̀ àwọn gbọ́dọ̀ sì máa ní níwọ̀n ìgbà táwọn bá ṣe wà lórí ilẹ̀ ayé atọ́ka yìí ṣì wà lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ àgbàlá ní táìtù ẹ̀ a ṣe yẹn nígbà tá a ṣe yẹn tán ìgbà tó yá Channel 7 pé ọdún 5 tí wọ́n ti ní exist so a wá ṣe àrùn ìgbòdó nígbà tá a ṣe àrùn ìgbòdó wọ́n fún mi ní role tó dáa nígbà tá a ṣe àrùn ìgbòdó tán ìgbà tó tún yá a wá fẹ́ bẹ̀rẹ̀ television program wọ́n ń pe television program ní wẹ̀gbẹ́ ṣé wá rí wẹ̀gbẹ́ yìí wọ́n ń pe ibìkan ní Channel 1 ní ẹ̀yìn NTA 7 yẹn nígbà yẹn ní ẹ̀yìn Channel 7 ibìkan a máa ń pè ní Channel 1 a máa ń ṣe recording bẹ́ẹ̀ àwọn Rẹ̀mí Láwánsìn yẹn bàbá yẹn nínú group wọn ni mo ti mọ bàbá àṣepa àwòrògùn aléṣòwòdò because àwọn náà wà ń bẹ̀ ṣá tí àwọn bá tí play tí wọ́n bá jáde play tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń gbókè odò òun ni wọ́n ní ibi orí dání sí làágbé ẹ̀jẹ̀ ń gbókè odò wọ́n lórílẹ̀ ẹja fi mí làbújá o orí lọ́pọ̀ lọ́ọ́ fi mí láròkò so ẹ̀jẹ̀ ń gbókè odò ní táìtù play tiwọn tí wá ní wẹ̀gbẹ́ ẹ̀ má kọlù mí wá ń kọ wẹ̀gbẹ́ ẹ̀ má kọlù mí òye oníta ẹsí wẹ̀gbẹ́ ẹ̀ má kọlù mí òye so wẹ̀gbẹ́ ẹ̀ yẹn làwa ń ṣe so tán bá ṣò tí wọ́n ní Tuesday 7 to 7:30 ní Channel 7 gbà yẹn wọ́n ṣò tí wọ́n ní Thursday 7 to 7:30 to the extent pé àwọn èèyàn tẹ̀ sí mọ̀ mí ní ìgboro nǹkan kan so bí mo ṣe ń ṣe léyìí mo tún fòfẹ̀rẹ̀ mo tún join group kan ìyẹn led by Yẹmí Rẹ̀mí ní tíẹ́tà bẹ́ẹ̀ náà torí group ti pọ̀ jù ní National Theatre yẹn àwọn yẹn ijó làwọn máa ń jó wọ́n á jó wọ́n á ṣe dance drama so mo join wọn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ ìjó nìyẹn mo wá ń jó níbẹ̀ tí n bá lọ ṣe rehearsal àti ìyẹn group yẹn wọ́n pè ní Agogo Performing Company tí n bá lọ ṣe rehearsal ní Agogo Performing Company ní àárọ̀ máa padà wá sí ọ̀jẹ̀ bàbá nírọ̀lẹ́ wọ́n á ṣe rehearsal àti
Ọ̀jọ̀ba drama group. So ṣá ká má fọ̀rọ̀ gùn. Nígbà tó yá mo tún rẹ́ni mú mi lẹ́yìn. Ẹni yẹn mú mi lọ sí Lagos State Council for Art and Culture. Nígbà tí ẹni yẹn mú mi lọ sí Lagos State Council for Art and Culture, mo wà ńbẹ̀. Mo wá máa ń ṣe rehearsal ńbẹ̀ náà. Mo kọ́kọ́ lọ ṣe audition. Wọ́n ní mi ò mọ̀ ọ́ jó. Àmọ́ nítorí pé mo ní voice, wọ́n ní mo ní sonorous voice. So wọ́n wá mú mi nítorí ohùn. Torí nígbà yẹn ohùn mi ti ń ring, ó dẹ̀ dùn gan. So bọ́n ṣe wá mú mi ní, so máa ń ṣe rehearsal yẹn. So mo wá ń shuttle between the three. Láàárín mẹ́tẹ̀ẹ̀ta. Tí mo bá ṣe, tí mo bá lọ ṣe rehearsal gbogbo performing company, màá lọ ṣe ti, Ọ̀jọ̀ba drama group. Màá ṣe ti Lagos State Council for Art and Culture. Mo ṣáà wá ń rotate mẹ́tẹ̀ẹ̀ta, mẹ́tẹ̀ẹ̀ta, mẹ́tẹ̀ẹ̀ta. Ìgbà tó wá yá tó wá di pé dúró de bàbá tí ó lóun fẹ́ mú wa wọ group Ògúndé o. Àmọ́ ìgbà tó wá yá ta wá rí pé, tó wá di pé bàbá yìí fẹ́ dá group yìí sílẹ̀ gangan. Bàbá yìí ti wá bá wọn ṣe àdánwò yẹn, bàbá Ògúndé, ní àwọn state by state art council pé kí wọ́n máa send àwọn èèyàn méjì 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 méjì. So wọ́n wá máa ń send, pé kí wọ́n máa send àwọn dancers tí wọ́n rí pọ́n good. Wọ́n wá máa ń send the dancers ní every Thursday ní Lagos State Council for Art and Culture èèyàn méjì méjì. Wọ́n ṣà ń send títí wọn ò mú mi ńjọ́ kankan. Inú wa bí mi débi pé èèyàn ń tán lẹ̀. Wọn ò tí ì mú mi náà pé kémi náà máa lọ sí Ọ̀sọ̀sà. Bínú ṣe bí mi ni mo ṣe decide nìyẹn. Mo ṣe tíátà mọ̀ jàre, mi ò tí ì ṣe nǹkan kan mọ́. Bí mo ṣe wá lọ marry ìgbà yẹn nìyẹn. Ìgbà tí mo wá lọ marry, ìgbà tó wá yá. Nígbà tí mo marry tó ti di pé ọ̀rọ̀ ilé ọkọ nǹkan kan, ó ti di pé gbogbo tíátà yẹn tún wá rìn sí mi lára. Ó tún wá ṣe wù mí. Mo ṣe wá di pójú mi ò gbá mọ́ nìyẹn, mo tún wá fẹ́ padà sí tíátà mi, èmi àtọkọ mi dẹ̀ ti jà. Oníkálukú ti pín gàárì, mo ti padà sílé àwọn òbí mi. Mo dẹ̀ láwọn ọmọ lọ́wọ́, mo gbé bébì kúrò lọ́dọ̀ ẹ̀ gan ni. Mo lọ́mọ kan tó ti dàgbà díẹ̀, mo gbé bébì kan. So wọ́n á máa fi bébì yẹn ṣọ́ màmá mi, mo wá padà sí National Theatre. Ìgbà tí mo wá padà sí National Theatre, bí mo ṣe wá tún rí pé àwọn kan fẹ́ ṣe play kan nìyẹn, wọ́n pè ní Aláàfin Kọ́rùn ní ọdún yìí. Wọ́n ṣe wá fẹ́ ṣe play yẹn, mò ń sọ̀rọ̀ ìgbà yẹn ti wá di 1995. Mo ṣe wá join nìyẹn. A ṣáà ṣe rehearsal. Èmi dẹ̀ ti mọ̀ ọ́ jó gan nígbà yẹn, mo ti mọ̀ ọ́ jó gan. Mo sì ń di professional dancer, so mo wà lára àwọn tó ń jó dáadáa. Tó ń ṣe tó mọ̀ so débi wípé yes, ó wá dé all of a sudden. Mo ṣe ń lọ rehearsal yẹn, ọmọ mi wá sick. Ọmọ mi ṣe wá sick. Mo ṣáà pẹ̀lú ẹ̀ náà màá tún fi ṣọ́ màmá mi. Bá ti tọ́jú ẹ̀ tán, màá tún ṣọ́ màmá mi, màá tún padà wá sí theatre, màá tún wá ṣe rehearsal. Unfortunately, ọmọ yẹn ṣaláìsí. Ọmọ yẹn ṣe wá ṣaláìsí. Ìgbà tí mo wá dé theatre, a dẹ̀ ti múra àti perform. Mo wá sọ lójú bàbá Sùwé, mo sọ lójú coach, Uncle Tajudeen Gbàdàmọ́sí nígbà yẹn. Pé mo dẹ̀ lost ọmọ mi. Nǹkan kan wá ní pé nínú kí n má ṣe show, kí n má ṣe show, kí n má ṣe show. Wọ́n ní pé kí wọ́n jẹ́ kí n ṣe, kí ló dé tí mi ò lè ṣe? Wọ́n yà ní pé no, kí n má ṣe, kí n má ṣe, kí n má ṣe. Ìgbà tó tún wá yá, mo ṣáà wá ń ṣe bẹ́ẹ̀. Àwọn group oríṣiríṣi tí mo lè bá ṣe, mo ṣáà ń bá wọn ṣe. Ìgbà tó wá yá, ó wá di ọjọ́ kan, mo wà nílé. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin kan nínú àwọn ọmọ ta tí ń jó, ta jọ ń jó ní Agogo performing company. Ìgbà tó di pé group yẹn ò lọ déédéé because ó nígbà kan a fẹ́ travel. Ìgbà tó di pé ọ̀rọ̀ travelling yẹn tó di pé kò padà bọ́ sí mọ́. Àwọn ọmọ yìí ṣe wá yapa kúrò ńbẹ̀ nìyẹn, wọ́n ṣe wá yapa kúrò ńbẹ̀. Wọ́n ṣe wá lọ nìyẹn. Àwọn kan bọ́ sí Ogun State Council for Art and Culture. Àwọn kan náà rí opportunity sí Lagos State Council for Art and Culture. Lagos State Council for Art and Culture táwa ti lọ ń gbà sí àwọn tó ti wá di pé kíní, wọn ò wá sí lónìkan mọ́ because oníkan ni ó wà nígbà tí àwa fi wà ńbẹ̀. Wọ́n ti wá wà ní radio bus stop. Radio bus stop yẹn náà ṣì wà dì sín lọ́nà Ìkẹjà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. So àwọn kan ti wá bọ́ sí Art Council. So lára àwọn tí Ogun State yẹn wá sọ fún mi pé, Àǹtí Lọlá, wípé àwọn fẹ́ ṣe show kan lọ́dọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Show wo ni? Wọ́n wá ní wípé Láńgbòdo kẹ̀. Wọ́n náà fẹ́ ṣe audition ìjọba. Mo kàn múra, mo kàn gba Abẹ́òkúta lọ ni. Mo ṣáà ṣe lọ ṣe audition yẹn nìyẹn. Wọ́n dẹ̀ mú mi olóyìnbó ni. A ṣáà ṣe, mo tún play lead. A ṣe yẹn tán. Mo tún ti ṣe oríṣiríṣi. Nígbà tó wá di ọjọ́ kan, nínú àwọn ọmọ tó wà ní Abẹ́òkúta ní Ogun State Council for Art and Culture yẹn, ìkan wá wálé.
nígbà tí kan wá wálé nínú wọn ó wá sọ fún mi pé àǹtí Lọlá wọ́n dẹ̀ fẹ́ ṣe play kan àwọn yẹn tí mo wá ń sọ yìí èyí tó wálé yìí òun ti kúrò ní Ogun State Council for Art and Culture òun ti bọ́ọ̀dì sọ́dọ̀ àwọn Ògúndé so gbà tóun ti bọ́ọ̀dì sọ́dọ̀ àwọn Ògúndé so ó wá ní àǹtí Lọlá àwọn Ògúndé dẹ̀ fẹ́ ṣe play kan pé play yẹn Ire Olókun ni title ẹ̀ wípé bọ̀dá yìí dẹ̀ san lórí o ìyẹn bọ́n ṣe sọ náà ni Ọlọ́run dáríjì mi pé bọ̀dá yẹn dẹ̀ ó dẹ̀ san lórí o bọ̀dá Làjà ìyẹn ni Adélàjà Ògúndé torí ọmọ làwa bá ṣiṣẹ́ ọmọ làwa bá ṣiṣẹ́ mi ì wà fortunate láti bá bàbá ṣiṣẹ́ bọ̀mọ̀ ṣiṣẹ́ bó dẹ̀ pẹ́lí àwọn Ògúndé dáadáa ṣáká má fọ̀rọ̀ gùn ó wá sọ fún mi pé àǹtí kan ni wọ́n dẹ̀ wá fa ọ̀rọ̀ yẹn lé lọ́wọ́ pé kó bá wọn gẹ̀ẹ́tì yan ó lẹ́nìkan ń play ìyàwó agbe ó ní kò ṣe dáadáa pé ó dàbí pé òun náà ń wáyàn fún pé àǹtí yẹn náà wá ní pé kó wáyàn wá ó ní kálẹ̀dẹ̀ mà àǹtí yẹn ni o ó ní àǹtí Àyọ̀ká náà ń pe Àyọ̀ká ọmọ ọlọ́gẹ̀dẹ̀ Àyọ̀ká ọmọ ọlọ́gẹ̀dẹ̀ mo lọ́rọ̀ tèmi ni go and sit down so èmi dẹ̀ máa ń lọ sí National Theatre ní every Sunday ká lọ ṣe fàájì bó ṣe wá dijọ́ yẹn nìyẹn mo ṣe wá rọmọ ọlọ́gẹ̀dẹ̀ ni àtẹ̀tí kíra òun wá kí mi Lọ́lá ọ̀rẹ́ mi dáńsà báwo ni èmi náà wá kí mo ṣe wá kọjá ẹ̀ tí mo ti wá lọ mo wá pè wọ́n ọmọ ọlọ́gẹ̀dẹ̀ wá wọ́n ní báyìí pé wọ́n ní ìwọ ló lẹ́nu bẹ̀ lọ́dọ̀ àwọn Ògúndé lọ́sọ̀ọ̀sà kí ló dé òde wá sọ fún mi ṣe ohun bóyá máa ní interest mo ní interest olùdá tó bá rí bẹ́ẹ̀ ìjọ́ wo ló fẹ́ dé ó ní torí rìhásà ń lọ lọ́wọ́ báyìí mo ní mi ní lè dé lọ́la mo ní but màá dé ní Tuesday ó bá ní okay nígbà tó di Tuesday unfortunately mi ò rówó lọ ìgbà tó wá di Wednesday mo wá gbọ́ sọ̀sà lọ bí mo ṣe débẹ̀ báyìí bọ́dà Làjà bá bínú irọ́ kò lè dúró kò lè ṣe kinní kan irọ́ àwọn ò ní gbà kí ló dé ṣé báyìí ló ti sọ pé òun máa dé kí ló dé tó ṣe ń bọ̀ sí tó bá yẹ pé lóòótọ́ ló ní kan ṣe nǹkan bẹ́ẹ̀ mú ni wọ́n ṣà ń bá mi bẹ̀ bọ́dà Akeem Ògúndé ìyẹn wá bá mi ní sitting room Màmá Jáyé Sinmi orí kan náà àwọn ìyàwó Ògúndé ìyá owó bọ̀ à ń pè ní Màmá Jáyé Sinmi ó wá bá mi nínú sitting room wọn wọ́n ní pé ẹ̀yin làǹtí Lọlá Kazeem tó ń sọ ọmọ lèmi ni ó ní pé okay kí n má wọrí pé wọ́n máa gbọ́ bọ̀dá Làjà máa gbọ́ wọ́n ṣàbá mi bẹ bọ̀dá yìí títí ńgbà tó yá bọ̀dá yìí gbọ́ ìgbà tí bọ̀dá yìí gbọ́ a ṣàwà bẹ̀rẹ̀ rìhásà ìgbà tá a bẹ̀rẹ̀ rìhásà ńgbà tó ta máa ṣe show àwa ṣe show ní National Theatre ìgbà tá a ṣe show ní National Theatre bọ̀dá yìí ó wá rí i pé wọn ò fún mi nírò yẹn o wọn ò padà fún mi nírò ìyàwó agbèyìn torí ẹni tó ń ṣe yẹn ìgbà tó ti wá rí i pé òun ti rí ẹlòmíì pé wọ́n fẹ́ gbà á lọ́wọ́ òun ó wá múra sí i so crowd mo wá ṣe inú iṣẹ́ yẹn so mo ṣe wá ṣe crowd inú iṣẹ́ yẹn ńgbà tá a wá ṣe tán àbúrò bọ̀dá Làjà kan wà obìnrin ni mi ìrántí orúkọ àǹtí yẹn ó wo show yẹn bó ṣe wo show yẹn mo rò pé èmi ló wá láìkì jù inú show yẹn bí mo ṣe so ó ti wá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ nígbà tí wọ́n tún wá fẹ́ ṣe iṣẹ́ míì ìgbà tó fẹ́ ṣe iṣẹ́ míì yẹn mi ìrántí orúkọ ẹ̀ bóyá Olúwa Àjàgùnmàlè àbí kinní kan wọ́n pe táìtù ẹ̀ mi ìrántí wọ́n wá tún pè wá stage náà nìyẹn náà nígbà tá a wá dé wọ́n ní wọ́n lẹ́nìkan pé àbúrò mi lágbájá sọ pé ẹnìkan ló kẹ̀dẹ̀ ṣe dáadáa jù ló kẹ̀dẹ̀ múnú jọ wá níta ni oníkálukú wá ń wo rẹ̀ pé ta ni mi ò tiẹ̀ wóra mi torí crowd mo ṣe so nígbà tí ìjọ tàǹtí ẹ̀ wá sọ pé ó wá nawọ́ sí mi inú ọmọ ọlọ́gẹ̀dẹ̀ dùn ọmọ ọlọ́gẹ̀dẹ̀ níṣẹ́ rí báyìí ẹ̀yà fọ́n rẹ̀ ń ní nǹkan kìnnìkan ní ìwà àwọn dẹ̀ ti san owó èlò dẹ̀ náà san along the line bí mo ṣe ń ṣe tíátà yẹn ìjọ kan mo lọ ṣiṣẹ́ kan pẹ̀lú àwọn kan ní National Theatre ìgbà yẹn ní 1987 lélẹ́yìí tí mò ń sọ yìí 87 lélẹ́yìí mo tún padà ní òun ṣé àwọn pé mo ti sọ̀rọ̀ lórí 90 something mo tún wá padà 87 nígbà tí Wọlé Ṣóyínká gba Nobel laureate tó gba award yẹn so play ẹ̀ kan wọ́n pè ní Kongis Harvest so wọ́n wá ṣe Kongis Harvest yẹn nínú ẹ̀ ni mo ti meet bàbá kan tó ń pè ní Àkàrà Ògùn bàbá Rísí mo meet wọn play yìí a ṣe fún odidi oṣù 3 a fi ṣe rìhásà a dẹ̀ fi odidi ọ̀sẹ̀ kan a fi ṣe show
show méjì léde owó tèmi nígbà yẹn 100 naira lówó iṣẹ́ mi so àwọn tí wọ́n gbowó jù àwọn lówó wọn bẹ̀rẹ̀ láti 200 sí 500 àwọn yẹn dẹ̀ ní star kan tó yẹ pé àti ẹ̀rí mọ́ ní industry nsìn so a ṣe ìyẹn lọ ngbà tó yá àwọn Ògúndé wọ́n tún pè ngbà tán tún pè wọ́n láwọn fẹ́ ṣe Yorùbá ronú Bọ̀dá Làjà tún pè wọ́n fẹ́ ṣe Yorùbá ronú so ngbà tán sọ bẹ́ẹ̀ ngbà tán wá pè tá wá lọ ngbà tí mo débẹ̀ Bọ̀dá Làjà wá pè mí wọnú yàrá bàbá sitting room bàbá wọ́n ní Lọ́lá play tá kẹ̀dẹ̀ fẹ́ ṣe akẹ̀dẹ̀ pé ní Yorùbá ronú àmọ́ wọ́n kẹ̀dẹ̀ ni mo fẹ́ kó kẹ̀dẹ̀ ṣe yèyé ìlọ́ba kẹ̀dẹ̀ ni star náà ṣe yìí mo wá ní òkè sá inú mi ti ẹ̀dùn gbogbo èrò ọkàn mi ni pé èmi nìkan náà máa fún ní róò yẹn nígbà tí mo dé rehearsal hall mo rí i pé ẹnìkan ti ń play róò yẹn lọ bàtà wá ṣe tán níjọ́ yẹn wọ́n á pè wọ́n sẹ́ wọ́n ní excuse me sir wọ́n ní but róò tẹ sọ pé ẹ fẹ́ gbé fún mi òun ni Mariam ti ń ṣe lọ yẹn wọ́n ní ṣé o kẹ̀dẹ̀ rò pé wọ́n nìkan ni mo kẹ̀dẹ̀ máa gbé róò yẹn fún ni wọ́n nìkan kọ́ ni mo kẹ̀dẹ̀ máa gbé fún léwo sórí róò tí òun sọ yìí mo kẹ̀dẹ̀ máa gbé fún ìyá mi lẹ́kọ̀ọ́ ń bọ̀ ìyá mi lẹ́kọ̀ọ́ ti kù gbà yẹn ìyá mi lẹ́kọ̀ọ́ kẹ̀dẹ̀ ń bọ̀ wá ṣe róò kẹ̀dẹ̀ tí wọ́n dẹ̀ sọ pé kìíní kan yìí wá gbẹnu dákẹ́ ìgbà tó yá lady yẹn all of a sudden ó ṣàfihàn yẹn sílẹ̀ ó ní òun lásídẹ̀ǹtì wọ́n apá òun ṣe kinní kan wọ́n lóun ò gbọ́dọ̀ fi ṣe wàhálà mọ́ bá ní òkè wọ́n á pe Bọ̀dá Làjà ń jọkàn pé ṣe jẹ́ kí mi fi iṣẹ́ yìí sílẹ̀ kẹ́ fún ẹlòmíì wọ́n ní kí ló dé mo nítorí double casting mo láwọn èèyàn máa ń sàṣìra wọn gan mo ní especially oní Yorùbá mo ní èmi ò dẹ̀ lẹ́mìí à ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ wọ́n ní kí ló kẹ̀dẹ̀ ń ṣe é yàtọ̀ fún ìyá mi lẹ́kọ̀ọ́ tó kẹ̀dẹ̀ tún bọ̀ mo tún kẹ̀dẹ̀ tún lẹ́lòmíì tó tún bọ̀ fún ròyìn nígbà tó yá wọ́n pe lédè kan ní Victoria Ajomẹ́yìnjẹ ìgbà tí lédè yìí dé rò yìí pé màmá tó bí Bọ̀dá Làjà ló padà wá torí màmá tó bí Bọ̀dá Làjà ní yèyé nínú àwọn ìyàwó Ògúndé yèyé yẹn ṣáwọn ni ṣáyé dúdú náà pè wọ́n ní àbáyé pupa wọ́n dúdú kirikiri báyìí wọ́n já kínní sójú báyìí bí lédè táwọn wòye ṣe já nìyẹn o bọ́n ṣe dúdú bó ṣe dúdú nìyẹn o bọ́n ṣe rí gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn o títí kan stature títí kan everything wọ́n ṣe bó ṣe dé báyìí láwọn èèyàn sọ pé èyí original ṣẹ̀ṣẹ̀ dé èyí original ṣẹ̀ṣẹ̀ dé wọ́n yẹ sọ pé èyí original ṣẹ̀ṣẹ̀ dé mo ya ara lọ lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan mi ìyá fẹ́ ṣe róò yẹn mọ́ tó lédi ìyá ní kí n wá sílé ohun tán gbà fún òun kí n wá kọ́ máa yá lọ kọ́ máa ṣe mo ṣáà ń sá mo ṣáà ń ṣe nítorí róò yẹn ṣùgbọ́n nígbà tó yọ Ọlọ́run sọ yìí pé èmi gangan lòun ní fún róò yẹn ìṣe yẹn ni one of them nígbà táwa fẹ́ lọ sí Èkó tá a fẹ́ wá perform Bọ̀dá Làjà wá pé gbogbo àwọn ìyàwó yẹn wípé nínú gbogbo wọn yìí ta lẹ fi pé ó dáa fún róò yẹn gbogbo wọn Lọ́lá Kazeem ni Lọ́lá ló ṣe jù ó okay so Bísí Ògúndé ó ti gbọ́ òun náà tí kò ń gbà yẹn ó ti gbọ́ nǹkan tó sọ òun ló wá pè mí ní alẹ́ ẹjọ́ yẹn pé àǹtí Lọ́lá ẹ má bọ̀ jẹ́ kí n ṣe kíkan fún yín bọ̀dá ti pé àwọn ìyàwó tó kù wọ́n ti níta ló máa ṣe wọ́n dẹ̀ ti sọ pé ẹ̀yin ni ṣùgbọ́n ẹ ṣe báyìí wọ́n ní mo gbọ́ so gbàtà wá fẹ́ kúrò ní Ọ̀sọ̀sà tá à ń bọ̀ wá sékòó meanwhile gbogbo gbàtà fi máa ń ṣe rehearsal fún play yẹn èmi ti lọ bá Bọ̀dá Làjà ńgbà tí mo ti rí pé àwa a ti pọ̀ lórí róò mo ti fi pé kò lè kàn mí mo wá lọ bá wọn ní ẹjọ́ torí Ọlọ́run ẹ fún mi ní róò mi ṣìkejì tẹ́ ẹ bá ti gbà á lọ́wọ́ mi ẹ ṣá fún mi ní ìmí ṣìkejì wọ́n wá fún mi ní róò mi so gbàtà wọn ṣe rehearsal lọ Bọ̀dá Làjà wá pé àwọn tó kù Bọ̀dá Làjà wá sọ rehearsal yẹn kọ pé ẹ̀yin tẹ́ kẹ̀dẹ̀ tí gbogbo yín kẹ̀dẹ̀ ń ṣe èyí yẹn ẹ̀rín yín kẹ̀dẹ̀ ń pa mí Lọ́lá nìkan ló kẹ̀dẹ̀ wá bá mi yí pé kí n fóun ní róò mi ẹ̀yin tó kù ẹ̀ kẹ̀dẹ̀ tí ẹ̀ ní kí n fún yín ní róò mi tó bá wà díjọ́ yẹn tẹ́ ẹ̀ bá ṣe show ẹ̀ wá wà láàrin crowd àbí so gbàtà wá ń lọ ta fẹ́ move látọ̀sọ̀sà wá sékòó wọ́n wá kó costume fún wọn wọ́n wá kó gbogbo costume crowd sìn wọ́n wá kó lé mi lọ́wọ́ wọ́n wá kó lé gbogbo wa lọ́wọ́ wọn kó costume yèyé fẹ́ anybody wọn jẹ́ kẹ́ni kankan mọ ẹni tó máa ṣe yèyé so that kó má bàa dàbí ẹni pé wọ́n fẹ́ àṣàṣì síra wọn àbí anything máa ṣẹlẹ̀ ṣá ńgbà tó di ọjọ́ show Alhaji Yẹ̀kínní Ajílẹ̀yẹ̀ wọ́n ti dé láti
Òṣogbo ẹ̀gbẹ́ ìyá mi lẹ́kọ̀ọ́ náà ń play róòlù yẹn ó dẹ̀ ti sọ fọ́kọ ẹ̀ pé róòlù ńlá báyìí lòun ń play kinní kan róòlù tèmi ò ka kún kan pé kinní fine it's a big role very very big in fact it's a mighty role torí the same time tẹ́ pé ó ní sí nǹkan wà tẹ́ pé bí ìyá yẹn ṣe ń kọrin báyìí ìkòkò tábà tó gbé dání ogun báyìí a máa fa ìkòkò yẹn a máa kọrin a máa jó a dẹ̀ tún máa act at the same time scene 5 ní nínú iṣẹ́ yẹn so it's a mighty role òun ti ṣàlàyé fọ́kọ ẹ̀ inú ọkọ náà ti dùn ọkọ ti wá yẹn aláàjì Yèkínní Ajílẹ̀yẹ wọ́n ti dé so ìyá mi lẹ́kọ̀ọ́ gan wá sọ fún mi pé lọ́lá wá lọ kàlàjì nǹkan ń bá lọ kí wọn ṣá kí wọn káàbọ̀ wọ́n wà nínú hall nígbà tó di pé a fẹ́ ṣe show wọ́n ṣe wá kó costume yèyé ìlọ́ba fún mi nìyẹn mo bá ṣe ìgbà tí wọ́n fẹ́ ya advert iṣẹ́ yẹn náà èmi ni wọ́n lò wọ́n kàn sọ fún ìyá mi lẹ́kọ̀ọ́ gbà yẹn pé alájà ẹ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀ torí pé ṣe mọ̀ gbogbo time tẹ́ ń prepare fún London yín ẹ ṣe máa ń lọ ẹ ṣe máa tó a ní kí lọ́lá ni kó ṣe advert so wọn ò fún anybody lára so àárọ̀ ọjọ́ show wọ́n wá kó costume yèyé ìlọ́ba fún mi wọ́n tó kó costume yèyé ìlọ́ba fún wọn ti pe Tell magazine wá àwọn Tell wọ́n yà á wọ́n ṣe wọ́n tún wá interview mi ń gbà tá a ṣe tán bá a ṣe báyìí inú Bọ́dà Làjà dùn torí wọ́n rí i pé mo play ẹ̀ gan so ìgbà tó wá di second show ṣé mọ̀ alájà kan ti fi ìpè mọ́ yẹ kó costume fún mi òun lòun máa ṣe second show yẹn ìyá mi lẹ́kọ̀ọ́ so nígbà tó di second show èmi ti kó gbogbo costume mo ti kó lé ìyá mi lẹ́kọ̀ọ́ lọ́wọ́ pé ẹ gbà èmi ti jókòó ń tèmi pé tó bá dẹ̀ di time crossing tèmi dẹ̀ máa wọlé mo ṣe jókòó àwọn àtàn ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọn Bọ́dà Làjà kan wo yìí kán mọ́lẹ̀ kí ló ń ṣe kí ló kẹ̀dẹ̀ ń ṣe kẹ̀dẹ̀ wọṣọ mo nínú pé ìyá mi lẹ́kọ̀ọ́ ṣe báwọn náà máa play second show ní ṣé mi ni mo kẹ̀dẹ̀ sọ fún ẹ pé òun ló máa play èmi ni mo kẹ̀dẹ̀ sọ fún ẹ pé òun ló máa play wọ́n tún ṣe kó mo tún ṣe kó sí costume ní ẹ̀ show méjèèjì tá a ṣe lẹ́kọ̀ọ́ èmi náà ni mo ṣe mo feel pé kinní yẹn ló bí ìyá mi lẹ́kọ̀ọ́ ní tí wọ́n ti ẹ̀ ṣe gbogbo bá ṣe wá ṣe travelling theatre lórí ẹ̀ wọ́n ti ẹ̀ wá mọ́ torí a gbé káàkiri a gbé lọ sí Ìbàdàn a gbé lọ sí Benin a gbé lọ Adékòtónú a ṣáà gbé káàkiri nígbà yẹn so experience mi nínú theatre pọ̀ mọ́ tí n bá ṣe ní kí n máa sọ̀rọ̀ so ìgbà tó yá mo tún di Ọ̀nkùyẹmí tí mo sọ pé ó ní Agogo performing company àti parí iṣẹ́ àwọn Ògúndé ńgbà yẹn mo ti wà nílé mo ti sinmi sára so bí wọ́n kàn ṣe wá sọ fún mi jọ́kọ̀ ni pé ló lọ́lá bó ló ń lọ lọ́la mo ní mi lọ sí ibì kankan wọ́n ní òkè àjọmọ́ adébì kan wọ́n ṣe mú mi lọ sí AK Media nìyẹn lọ́dọ̀ Benson Akédèjù ìgbà yẹn Benson wà ní orí òkè kan ní Kétu ó kàn ní ọ́fíìsì kékeré ẹyọ kan báyìí bẹ́ẹ̀ wọ́n wá mú mi débẹ̀ wọ́n wá ní mo mú ọmọbìnrin yìí wá fún role Mama Mukuro so ìyẹn wá sọ pé ọ̀gá tẹ́ ẹ bá mú èèyàn wá mi gbọ́dọ̀ ṣe audition fún wọ́n ṣe kó gbogbo script lé mi lọ́wọ́ nìyẹn tán ni pé máa play Mama Mukuro so Mama Mukuro yẹn wọ́n wá bẹ̀rẹ̀ fún wa pẹ̀lú 1,000 per episode èmi nìkan ni mo yarí inú gbogbo wọn bẹ̀ pé láyé èmi ò gba 1,000 o èmi ò gba 1,000 kódà ó bí Ọ̀nkùyẹmí inú ó tì wọ́n lójú gan pé kí ló ń ṣe ẹ́ mo mú ẹ wá òde ẹ o tún ò fún mi respect o tún ní pé o gba iye kan mi ìgbà níṣẹ́ mi ì lè gba 1,000 per episode at the end of the day wọ́n fún mi ní 2,000 per episode bá ṣe ń ṣe Mama Mukuro lọ nìyẹn àwa ń ṣe lọ mo wá ń sọ normal pidgin mi tí màá sọ Yorùbáized pidgin àwa ń ṣe lọ wọ́n pe ọ̀bọ kan ní Sunday Imumale Sunday yẹn gangan ló ń play role malam yẹn tẹ́lẹ̀ ó dẹ̀ good gan ó good gan Sunday yìí ló wá ń sọ fún mi nínú sí nǹkan tá a ṣe bẹ́ẹ̀ pé Mama Mukuro pé ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bákan ń sìn tí mo dẹ̀ láìkẹtẹ níyà bàbá landlord abeg now take am easy now take am easy bẹ́ẹ̀ ṣe sọ yẹn olóde máa make ń gan ó ní ẹjọ́ torí Ọlọ́run ó ní ẹ retain ẹ̀ so mo ṣàṣẹ wá ń work lé kíní yẹn lórí nìyẹn títí tó fi wá di bárakú tó fi wá di pé wọ́n máa ń lo Yorùbáized kíní yẹn nìyẹn tí Mama Mukuro yẹn tó fi wá retain ní
orí mi. Lẹ́yìn yẹn a tún ti ṣe ọ̀pọ̀lọpọ̀ soap opera lóríṣiríṣi. À ń ṣe soap opera, à ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Láàárín ẹ̀ náà, à ń ṣe Yorùbá náà kọ̀ọ̀kan náà tó bá wá, ká ṣáà máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Experience pọ̀ o, experience pọ̀ gidi gan-an ni. Ẹ ṣeun gan-an. Ìrìnàjò yín ó pọ̀. Ṣùgbọ́n màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí ẹ ti ń bá ọmọ bàbá Ògúndé tí ẹ ti ń bá wọn ṣiṣẹ́. Ṣé gbogbo ìgbà tẹ́ fi ń rìnrìn àjò yìí, ṣé bàbá Ògúndé ṣì wà ní gbogbo ìgbà náà? Bàbá Ògúndé ti kú. In fact, ó dùn mí wípé mi ì bá bàbá ṣiṣẹ́. Nítorí àwọn ìròyìn kan tán máa ń rò nípa wọn. Ó dùn mí. Ara ẹ̀ náà ni tí mo fi sọ wípé wọ́n ṣe ń múyàn ní méjì méjì, tí wọ́n máa sọ wípé kó lọ sí Ọ̀sọ̀sà, kó lọ sọ́sọ̀sà, kó lọ join dancing group bàbá, tí wọn ò mú mi. Ó jẹ́ ìbànújẹ́ ńlá. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo ṣe torí ẹ̀, tí mo fi sọ pé no, mi ì tiẹ̀ ṣe tíátà mọ́, mi ì ṣe kan mọ́ nígbà yẹn, tí mo fi bínú lọ marry. Ara ẹ̀ náà ni. Ó bà mí nínú jẹ́ gan. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá pé bí mi ì tiẹ̀ bá bàbá ṣiṣẹ́, mo padà bá ọmọ ṣiṣẹ́. Mo dẹ̀ padà ṣiṣẹ́ nílé Ògúndé débi wípé kódà mo tún mọ ọ̀pọ̀lọpọ̀ family wọn. N bá débẹ̀ lénìí, mi ò wá lè sọ o. Táwọn ìyá yẹn bá ti kú tán ló kù. Bí bẹ́ẹ̀ kọ́, kò sẹ́ni tí ó mọ̀ mí nínú wọn. Tí n bá dẹ̀ débẹ̀, tí n bá sọ pé, tí n bá dé Ọ̀sọ̀sà, tí n bá sọ wípé ilé Ògúndé ni mo fẹ́ sùn, níwọ̀n ìgbà táwọn ìyá yẹn bá ṣì wà láyé gbogbo wọn, tí àwọn míì ṣì wà nínú wọn, torí kò sẹ́ni tí ò dá mi mọ̀ dáadáa. Torí à ń ṣiṣẹ́ wọnú iṣẹ́ ni, a dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn. Tán bá ti parí ìkan, wọ́n á tún láwọn fẹ́ ṣe kinní kan, a tún máa tún lọ, a tún máa ṣe. In fact, ìgbà tí bàbá pé 10 years anniversary gan, tí bàbá kú, wọ́n pè wá, gbogbo wa lọ tẹ́ pé a tún jó, a tún jó yí bẹ́rì bàbá ká báyìí. Tá ń jó báyìí, tá ń kọ àlùfẹ́, tá ń jó, tá ń já bàtà, tá ń ṣe gbogbo ẹ̀. Kò sí nǹkan tá a ṣe tán. Ọ̀sọ̀sà yẹn ilé ni. Ẹ ṣeun gan. Màmá, nígbà tí wọ́n wá sọ fún yín pé ẹ̀yin lẹ máa ṣe role tí ẹ dárúkọ yìí, tó dẹ̀ jẹ́ pé ìyá mi lẹ́kọ̀ọ́ wọ́n ti fọkàn sí. Ǹjẹ́ ṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣé kò fa ááwọ̀ láàrin ẹ̀yin àti ìyá mi lẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà náà? Ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí, kò fa ááwọ̀. Àmọ́ ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ fèmí. Nígbà tí ọkọ èèyàn bá lè travel, Bẹ́ẹ̀ni, bá tó ti dídí ìlú, bẹ́ẹ̀ni. tó wá sékòó láti wá wo iṣẹ́ ìyàwó ẹ̀, tó wá débẹ̀ tí ò lọ opportunity láti rí ìyàwó ẹ̀ lórí stage. Ṣé a mọ̀ wípé nǹkan burúkú ni? Inú obìnrin yẹn ò lè dùn rárá. So, ó jẹ́ nǹkan tí ó bà mí nínú jẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ni. Ó bà mí nínú jẹ́. Bọ̀dá tá ń wí yìí, bọ̀dá Laja, ó jẹ́ ẹ̀dá kan tẹ́ pé kò ṣeé gbéná wò lójú. So, kò dẹ̀ ń ṣe ẹni téèyàn lè bá sọ̀rọ̀ yìí pé irọ́, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Sir, bákan, ẹ lè bá wọn sọ ohun tán bá fẹ́ ṣe ni. Ṣé wọ́n dẹ̀ ṣì wà? Wọ́n ṣì wà láyé. Ọpẹ́ ni f'Ọlọ́run. Tán bá fẹ́ ṣe ni. Ọpẹ́ ni f'Ọlọ́run. Màmá, lẹ́yìn ìgbà tí ẹ wá parí gbogbo ìrìnàjò yẹn tán, tí ẹ tẹ̀síwájú, ẹ lọ sí AK Media, ẹ ní role tán ní ẹ máa take Mama Mukuro. Ṣé face to face program yẹn ṣó ti wà ní ìgbà yẹn tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀, àbí ẹ pẹ̀lú àwọn ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀? Ẹ ṣé mo dúpẹ́ fún ìbéèrè yẹn. Ṣé rí face to face yẹn, Bẹ́ẹ̀ni. wọ́n ti kọ́kọ́ ń ṣe nígbà kan, in the 70s. Àwọn irú Binta Ayọ̀mọ́gàjí, Bẹ́ẹ̀ni. òun ló ń play role tí mo bí. Ìyẹn Mama Mukuro yẹn. Bẹ́ẹ̀ni. So, mi ì wá mọ̀ bóyá Mama Mukuro ni wọ́n sọ nígbà yẹn, mi ò mọ̀. Uncle Yẹmí Rẹ̀mí, Bẹ́ẹ̀ni. àwọn náà ni wọ́n ń play landlord nígbà yẹn. So, kó tó wá di pé tìgbà yẹn wá lọ, tó wá di pé wọ́n stop ẹ̀, wọn ò ṣe mọ́. Nígbà tí wọ́n gangan, Bẹ́ẹ̀ni. Yẹmí Yànsáyà bí Yẹmí kinní kan ló ń jẹ́, òun ló kọ́kọ́ fẹ́ ṣiṣẹ́ yẹn fúnra ẹ̀. So, ó kàn wá ìrànlọ́wọ́ wá sí AK Media, wípé kí AK Media pé kí wọ́n gẹ́gẹ́ bí sponsor ni. So, wọ́n wá sponsor ẹ̀. But òun fúnra ẹ̀ gangan kò ń ṣe ẹni tó serious kan àbí ẹni tó jáfáfá kankan. So, bí ọ̀gá dẹ̀ like program yẹn, ìyẹn ọ̀gá wa Benson Akíndẹ̀jọ, wọ́n like program yẹn. Wọ́n ṣe wá kó wá bá sọ̀rọ̀ nìyẹn. Ó dẹ̀ gbà. Wọ́n máa tà á fún wọn. Ó dẹ̀ tà á fún wọn. Wọ́n dẹ̀ fún lówó ẹ̀. Ó dẹ̀ yọ̀ǹda ẹ̀. Ó ṣe di ti AK Media permanently nìyẹn. Wow. Ẹ ṣeun gan. Màmá, nígbà tí ẹ dé AK Media,
tí ẹ̀ ń ṣe àránṣẹ́ episode yìí ǹjẹ́ ó ṣẹlẹ̀ bá sọ ìdojúkọ ẹyọkan àbí méjì tẹ́ bá pàdé níbẹ̀? Ìdojúkọ tí mo lè sọ pé mo bá pàdé òun ni pé nígbà tí wọ́n fi sọ pé mo máa play role yẹn kì í ṣe pé bóyá mi ò good níwọ̀nba mo good níwọ̀nba kó tiẹ̀ ti kọjá ìwọ̀nba nígbà yẹn because mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan but nǹkan kan wà ní pé kò síṣẹ́ tí mo fẹ́ ṣe mo máa wò wípé Olúwa tì mí lẹ́yìn o so bá a ṣe ń ṣe lọ ẹ mọ̀ pé mistake máa wà so mistake yẹn náà lára ìdojúkọ ni okay ẹ jẹ́ kí n tún wò báyìí nígbà tí mo fi ń jó tí mo fi wà ní Agogo performing company yẹn níjọ́ kan wọ́n ń pè ilé ijó kan ní Abua cultural troupe Abua yẹn ni Pakasumu ti dìde Pakasumu of blessed memory ibẹ̀ làwọn ti dìde àwọn àti Salome Ẹ̀kú Ìnàgbọ́n tó fẹ́ Uncle Fẹ́mi Bright so ọ̀gá wọn Mr. Àbáyọ̀mí bàbá wọn wá kú nígbà tí bàbá wọn kú so àwọn wá merge pẹ̀lú àwa Agogo ìgbà tí wọ́n wá merge pẹ̀lú wa ní Agogo so àwa fẹ́ lọ perform ní ìlú yẹn a fẹ́ lọ ṣe ìtìsìnkú so wọ́n wá ní pé wọ́n fẹ́ ká ṣe play tá máa gbé lọ so rehearsal yẹn la wá ń ṣe lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀gá mi kan wà à ń pè ní Àgbákò Ẹ̀bà ọ̀rẹ́ Uncle Yẹmí rẹ̀ mí yẹn so wá ń jọ́ kan ẹ mọ àwọn tó ti máa gbowó iṣẹ́ tó ti máa ná owó ìpolówó ọjà dẹ̀ là ń sọ ń pa èyí ibi tí mo tún ti ní experience àti máa polówó ọjà rèé o ṣá ó bá dé ó ti gbowó ó ti náwó jẹ ó wá ń wá àwọn ọmọ gúrùpù kan tó máa kọ́ ní ìpolówó yẹn so òpin tóun bá kọ́ kóun dẹ̀ kó wọn lọ studio kan lọ ṣe ó wá fi tí kò ọ̀gá mi létí ọ̀gá mi ní kó mú lára wa so èmi Pakasumu ó tún mú àwọn ọkùnrin kan náà ó tún mú àwọn obìnrin kan ó bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wa ní kíní yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́ wa a bá ṣá bẹ̀rẹ̀ sí ní ṣe nígbà tá a dé studio ọjọ́ tó máa kó wa lọ studio wọ́n ń pe studio yẹn ní Dow Sound Studio ní Lagos Island lẹ́kọ̀ọ́ nígbà tó gbé wa débẹ̀ ìdojúkọ sí mo ní ni pé torí pé mi ò dojúkọ máìkì rí ẹ̀mẹ̀wá tí má ti ń sọ kíní ẹ̀ báyìí ṣe mo kàn break má ti ń sọ kíní ẹ̀ báyìí má ti ti break má ti ti sọ́rí ẹ̀jọ̀ ẹ má bínú ẹ jẹ́ kí n tuntun ṣe ẹ jẹ́ n tuntun ṣe so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń wà fún nǹkan tẹ́ pé kò tí ì mọ́yàn ní ara so lára àwọn ìdojúkọ náà nìyẹn but at the end of the day èmi àti Pakasumu ni wọ́n mú fún iṣẹ́ yẹn àwa la polówó sincere sewing machine ní ọdún yẹn lọ́hùn so láàárín bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ dé stage kan tí mo rí pé ọ̀rọ̀ ijó tá à ń jó tí mo rí pé kò lọ títí mọ́ tí mo rí pé gbogbo nǹkan tíátà náà mo kàn lọ sí tíátà ńjọ́ kan ni mo wá jókòó báyìí ibi tí mo ti wá jókòó wọ́n ń pe ẹnìkan ní kí lórúkọ ọmọkùnrin òun náà ti kú nsìn ó wá jẹ́ pírẹsẹ́ńtà bó ṣe wá ní òun dẹ̀ ní iṣẹ́ kan òun dẹ̀ ní ìdá àwọn voice over artist iṣẹ́ ìgbà tẹ́mi dẹ̀ ti lọ ṣe ẹyọ kan yẹn èmi náà ti kára mi kún voice over artist mo bá ní mo mọ̀ ọ́ ṣe ló bá ní mo sure pé mo mọ̀ ọ́ ṣe mo ní mo mọ̀ ọ́ ṣe ó bá ní okay ó bá ní èwo ni mo ti ṣe mo ní mo ti ṣe sincere sewing machine ó bá ní ó bá gbé script jáde ló bá ní kí n kà mo ṣáà ń kà á kíkà yẹn ò tí ì dán mọ́rán mo ṣáà ń correct mi mo ṣe mú mi lọ sí studio nìyẹn meanwhile ìgbà yẹn Oyèdélé Nigeria Limited òun ló gbé àwọn orin Saheed Òṣùpá àkọ́kọ́ jáde Master Blaster àti Stainless so Master Blaster yẹn òun la wá lọ polówó tó bá ṣe ń polówó ẹ̀ gbogbo mo ṣe ń break àti gbogbo mo ṣe kà míì tí ò dá ọmọkùnrin yẹn ṣáà ń kọ́ mi nígbà tó kọ́ mo ṣáà ṣe at the end of the day àmú nǹkan tó dáa jáde ìgbà tó tún yá tí mo tún lọ mo tún rẹ́nìkan náà ń jọ́kan Yẹmí Ògúngbè kọ́ lọ́n bá ń fọ̀run kẹ́yìn náà torí yẹn náà ti kú láìpẹ́ yìí bí ẹ̀ náà ṣe sọ pé òun gbaṣẹ́ kan kinní kan lọ́lá ká lóun dẹ̀ rí voice over mi ní iṣẹ́ tí mò ń ṣe dáadáa bóun náà ṣe èló dẹ̀ náà ń fún mi 500 naira. but 500 naira owó ńlá dé. wo di so tí bá ti ṣe gba yẹn wọ́n ti ń sọ bíi 25 ọ̀tún wọ́n rí mi bíi amateur so wọ́n sọ 500 fún mi mo dẹ̀ ń fi ìdùnnú gbà bí eré mo ṣe gain voice over nìyẹn mo ṣe di professional voice over lẹ́ni débi yé pé mò ń polówó bank mò ń polówó kiri àwọn ohun tẹ máa ń gbọ́ lórí fóònù yẹn
To be serviced in English, press 1. Wow. To be serviced in Kinikan, press 2. Wow. So àwọn iṣẹ́ mi ni. Tẹ́ bá lọ sórí FCMB, Bẹ́ẹ̀ni. ohùn mi ló wà ní contact center wọn. Wow. So FCMB banking. So ohùn mi ló wà ní contact center wọn Yorùbá. Ìyá Mukuro. Bẹ́ẹ̀ni. Àti ń wá yín láti pẹ́pẹ́pẹ́. Àti ń wá yín. Ẹ ṣeun gan. Màmá, bàbá ní ká bẹ̀rẹ̀ sí í sọ nípa àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nínú ìrìn àjò yìí. Bóyá la máa kúrò níwájú yín lọ́jọ́. So ẹ tún wá jẹ́ kí n sọ nípa lára àwọn ìrìn àjò àti abápàdé ní tíátà. A lọ ṣe iṣẹ́ Yorùbá ńjọ́ kan. A lọ ṣe 13 episode kan ní Ìpétòrò. Ìpétòrò yìí níwájú Ìkòròdú ni, ó jìnnà gan. So nígbà tá a dé Ìpétòrò, àwa ṣàṣìṣe yẹn. Wọ́n ń pè nìkan ní Táírò Ajíbọ́dé àbí Táírò Ajíbọ́láṣá. Òun ló ní iṣẹ́ yẹn. Kíní ló direct iṣẹ́ yẹn. Àròtambo, ọ̀gá àrò. So ọ̀gá àrò ló direct iṣẹ́ yìí. So nígbà tá a wá wà níbẹ̀ yẹn tá a wá ń ṣe, ọmọkùnrin kan wá fẹ́ lọlé. Ó fẹ́ lọlé, bó ṣe fẹ́ lọlé ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn. Ọ̀kadà tó wá gùn. Ọ̀kadà yẹn ó dàbí pé ó fẹ́ gbé lọ àwọn ní ritual yẹn ni. Ó fẹ́ gbé lọ. Ìgbà tó wá rí pé ó ń torí bọnú igbó, bó ṣe wá fò kúrò lẹ́yìn ọ̀kadà yẹn ni. So ìgbà tí yẹn dé níjọ́ kejì ọjọ́ yẹn, síbẹ̀ ló wá sọ experience ẹ̀. So ọjọ́ tí ìgbà tèmi tún wá fẹ́ wá sí Ìpétòrò yẹn again láti tún wá ṣiṣẹ́ mi. Èmi dẹ̀ ní mi ò ń tètè ń dìde ńlẹ̀ bọ̀rọ̀ tí ò bá ti jẹ́ pé nǹkan tó máa ń yọ owó gidi fún mi. Òun yá mi lára láti sáré. So mo wá ń lọ, mo wá fi ìrọ̀lẹ́. Ìgbà tí mo wá fi ìrọ̀lẹ́ rìn. So bí mo ṣe wá ń bọ̀, mo wá wò pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní ibi báyìí tí ọmọkùnrin kan máa sọ. Mo ní má jẹ́ kí n yà. Má jẹ́ kí n lọ síbẹ̀ yẹn direct torí alẹ́ ni màá fi débẹ̀. Kí n má tún lọ gbọ́kadà, kí èmi náà má tún lọ experience irú nǹkan bẹ́ẹ̀. Ṣáká má fọ̀rọ̀ gùn. Mo bá yà ní hòtẹ́ẹ̀lì kan pé kí n sùn. Bẹ́ẹ̀ tí n bá sùn hòtẹ́ẹ̀lì yìí mọ́jú. Tó bá dẹ̀ di ní ọjọ́ kejì láàárọ̀ kí n dẹ̀ máa lọ sí ibẹ̀ yẹn. Nígbà tí mo dé hòtẹ́ẹ̀lì yìí, mo ti sanwó, mo ti wà nínú bedroom, mo ti ṣanra, mo ti lie down. The next thing, ó kàn gbọ́ kókókókókókókó. Ṣé service man àbí báwo náà ṣe máa ń pè wọ́n àwọn tó máa ń wá serve yẹn mo ní. Ṣé ìwọ nìyẹn? Mi ò gbésì kankan. Ó tún pẹ́ díẹ̀, mo tún gbọ́ kókókókókókó. Mo ní ta ni? Kò tún sọ̀rọ̀. Nígbà tí yá mo tún gbọ́ kókókókókó. Mo ló dáa, mo ní dúró ń bẹ̀ ìwọ tó ń kọlẹ̀kùn yẹn tó bá ti lè sọ̀rọ̀ problem ti ẹ nìyẹn. So the next thing, mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ jọ̀ọ́. Ilé mi nìyẹn. Ibi tí mo máa ń sùn nìyẹn pé ó ní aṣọ́kù ni. Ó ní tóun bá ti lọ láti Monday. Ó ní ìjọ́ yẹn ní ìjọ́ ẹyọ kan tóun máa rọ́nà sùn, tóun máa fẹ̀gbẹ́ lélẹ̀ tóun máa sùn. Ìyẹn nínú hòtẹ́ẹ̀lì. Ó ní ìjọ́ kan ṣo yẹn ni wọ́n fún òun pé kóun máa sùn. Gbogbo ohun tó kùn báyìí òun fi ń rìn kiri ni. Ó ní sọ ló ṣe wá jẹ́ pé ìjọ́ yẹn ni ẹ̀yin wá wà ń bẹ̀. Ni mo ṣe wá wà ń bẹ̀. Ó ṣà ń sunkún yẹn, ó ṣà ń sọ̀rọ̀ yẹn. Tẹ́lẹ̀ ń fi tí ara yín gbọ́. Mo dẹ̀ ń fi tí ara mi gbọ́. So bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn, mo wá ní pé mo lè mi rẹ́ǹtì bí ni. Àbí mo ní mo gba bí lálẹ́ yìí ni mo ní so mo dẹ̀ máa sùn. Mo ní okay kó wo time pé time ti lọ. Mo ṣe máa ṣẹ̀ṣẹ̀ máa lọ wá room manager kiri pé mo fẹ́ jí manager ni. Ó ṣà bẹ̀rẹ̀ sí ní sunkún ṣà ń ṣe ẹjọ́. Wọ́n pé kí ni mo fẹ́ ṣe báyìí? Mi ò wá dáhùn. Nígbà tó yá, ó kò lẹ́nu ọ̀nà, ó ti wá sójú window. Ó wá sójú window. The next thing, àánú ẹ ló ń ṣe mí o. Àánú ẹ ló ń ṣe mí o. Mo mọ ohun tí mo lè ṣe fún ẹ o. Mo mọ ohun tí mo lè ṣe. Bóyá ń sọ báyìí. Orí mi kàn ń dìde nìyí. Ara mi ń dìde bẹ́ẹ̀ lórí mi ń dìde. Wọ́n á pè ètò orí ń dìde tára ń dìde bá tiẹ̀ ni mo fẹ́ fi tipátipá sùn ṣé màá lè sùn. Mo bá ló dáa mo ti gbọ́. Mo ní but bó ṣe ń sọ̀rọ̀ yìí mo lórí mi ń dìde ara mi ń dìde. Ó ní kí n jẹ́ kó wọn kẹ́yìn sí mi. Ṣé ẹ̀yin rí ni? Mi ò rí. Bó kétékété. Mo ẹ̀ ló kétékété lójú window. So bóyá wá kẹ́yìn ni mi mọ̀. So ara mi wá wálẹ̀. So mo ṣe dìde nìyẹn tí mo sáré mi tí ẹ wọṣọ. Mo ṣàkàn pẹ̀lú kinní tí mo ró. Mo ṣàkàn sáré kó bàtà mo kàn sáré kó gbogbo nǹkan mi sínú báàgì padà.
gbogbo tí mo ti tú kalẹ̀ mo sáré kó gbogbo ẹ̀ mo sáré lọ nìyẹn máa ń kanlẹ̀kùn káàkiri máa ń kanlẹ̀kùn kiri nígbà tí mò ń kanlẹ̀kùn kiri nígbà tó yá ni mo rẹ́ni sọ fún mi pé yàrá báyìí ni mánéjà wà wọ́n bá mi lọ bá mánéjà pé yàrá báyìí tẹ fún mi mi mọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ o bóyá èèyàn ti kú síbẹ̀ rí bóyá kí ni mi mọ pé but òkú kan ó kò jẹ́ kí n sùn ó ń kanlẹ̀kùn ó dẹ̀ ń gbé ó dẹ̀ ń ké so mánéjà wa ni no wonder kò sẹ́ni táwọn fún ní yàrá yẹn tí ó complain kò sẹ́ni táwọn fún tí ó complain bí mánéjà ṣe mú mi kú ń bẹ̀ nìyẹn ó wá lọ fún mi ní àwọn yàrá short time mo ṣáà gbà but mi ì sùn mọ́jú ń jọ yẹn o mi ò sùn because jìnnìjìnnì yẹn ṣàbò mí pé irú kí leléyìí yes kan tún rèé mo gba ilé kan gbà kan ní Berkeley Estate lábúlé Ẹ̀gbá sọgbà tí mo gba ilé yẹn mo ń wá 2 bed so gba yẹn dẹ̀ ní ilé cheap so mo ṣàkó 200,000 dání mo wá 2 bed gbà tí mo wá 2 bed so ọ̀rẹ́ mi kan ó jẹ́ ìyàwó àwọn family Berkeley gbà tó jẹ́ ìyàwó àwọn family Berkeley ó ṣáà wá sọ fún mi pé lọ́la èyí tó fẹ́ máa lọ fi gbalé káàkiri pé ilé wà ń bí báyìí nínú Berkeley pé but 3 bed ní ṣáà òun bá mi béèrè lọ́wọ́ ìyá ọkọ òun tó jẹ́ pé òun ni ó ń ṣagbátẹrù ẹ̀ ó bá béèrè wọ́n bá ní 200 yẹn parí ẹ̀ ń bá ní òkè ilé yẹn náà ti wà ńlẹ̀ tipẹ́ ẹ mọ̀ wípé àwọn ilé àkọ́kùn yìí ó léwu bí a bá kọ́lé kù tó bá fi sílẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn ẹ̀mí kan wà tó jẹ́ wípé wọn ò ríbi gbé wọn ò ríbi sùn àwọn ilé àkọ́kùn yẹn náà máa sùn so ẹni tó bá fẹ́ padà tó fẹ́ parí ilé ẹ̀ tó fẹ́ wọnú ilé yẹn padà ẹni yẹn ó ń láti múra gidi kó tó lè máa rí sùn so ilé yẹn wọ́n ti kọ́ ẹni yẹn bá ṣe gbọ́ o bírọ́ ni bóòtọ́ ni o ẹni yẹn ò bímọ àìwá bímọ ẹ̀ ó dẹ̀ kọ́lé ó kọ́ yẹn ó tún kọ́ míì síbòmí ibòmí yẹn ló wá ń gbé ó wá fìbẹ̀ yẹn lé Ọlọ́run ló mọ̀ o bóyá àṣàsí ni o bóyá kí ni all of a sudden ó kàn abandon níbẹ̀ yẹn kò tiẹ̀ rántí ẹ̀ mọ́ kò tiẹ̀ wá ó dẹ̀ ti kọ́ débi yìí pé lẹ́yìn pé kó fa omi wọlé gbogbo ohun tó kù pátápátá ló ti wà níbẹ̀ ṣá nígbà tí mo máa gbalé yẹn mo bá igi kan lẹ́yìn window lẹ́yìn yàrá oníkànjọ pé kán bá mi gé igi yẹn mo ṣáàgé reluctantly wọ́n gé igi yẹn ṣá mo ṣàgbálé yẹn mo dẹ̀ yá sí mímọ́ kábà sọ pé mi yá sí mímọ́ tọ́lá àwọn àṣẹlẹ̀ a máa yálé sí mímọ́ kó tó di pa ń gbénú ilé nígbà tí mo máa sùn èmi àtọmọ mi èmi àti grandchild mi a wá sùn ní yàrá nígbà tá a wá sùn ní yàrá a kò gbọ́ ká nígbà téèyàn kan wọkọ̀ ṣù láàrin wọn bí àṣìṣe wà láàrin wọn tó dẹ̀ wọkọ̀ ṣù àmọ́ ní pálọ̀ sọgbà tá a gbọ́ ní pálọ̀ wọ́n ṣe àwọn méje wá sáré de táníyé ààrẹ nìkankan a bá tún lọ sùn yàrá padà nínú yàrá yẹn ṣe ló dàbí wọ́n nà mí mọ́jú ni ó dàbí kọ́ wọ́n nà yín mọ́jú bẹ́ẹ̀ ni fara mọ́jú ni to the extent pé lẹ́yìn ìjọ ẹyọ kan yẹn mi ì lè sùn yàrá yẹn mọ́ ẹ̀yẹ̀ tí wọ́n á pè wọ́n padà pé kí wọ́n tún wá bá mi tún ibẹ̀ yẹn yà sí mọ́ mo wá kúkú ń sùn pálọ̀ yẹn náà tí mo wá ń sùn ìgbà tó dijọ́ kan tí à ń ṣẹ̀sìn wòlíì ní church wa so olórí àwọn wòlíì wa máa ń pè ní wòlíì ṣeun ìyẹn dẹ̀ ní tá bá ti ń ṣe ẹ̀sìn nǹkan tó bá ń rí tọ́lọ́run bá ń fi hàn lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá sọ pé ẹlòmíì òjòlá ló ń bá gbé ẹlòmíì kinní kan ló ń bá gbé kinní kan ṣe kinní kan ó wá ń sọ ṣá bí tó sì ń sọ ó wá dijọ́ kan mo wá wà nínú ilé mo wá ń sitting room mo kàn jókòó báyìí lórí 3-seater mo gbẹ́sẹ̀ sílẹ̀ lẹ̀ the next thing mo kàn rí pé nǹkan kan wá sùn lé mi lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀tún yìí ó wá gbé orílẹ̀ mi ẹ mọ bí ìgbà tí wọ́n gbé ẹran tútù ẹran màálù èyí tí wọ́n ti gé ṣe mọ̀ tó wá gbé tó wá gbé léèyàn ló ṣe wá gbé lé mi mọ́kàn wọ́n sáré ṣe sẹ́mi ṣe bí ṣe yé ó gborí ìjọ tẹ́niyẹn sọ kínní yẹn wọ́n gbẹ tó òjòlá ń bá mi gbé ní sísìn rú mi abájọ 3-seater yẹn tá a bá sọ pé a fẹ́ sùn báyìí ìnira burúkú ayé ni ẹ lè sùn lórí 3-seater yẹn bóyá orí ẹ̀ ló wà máa ń kájọ sí ni
ó yá kí ni mi ò mọ̀ ẹ lè sùn lórí 3-seater yìí pálọ̀ yìí ṣáàlà wà tí la ṣáà manage ara wa títí tí mo fi kúrò nínú 3 bedroom pálọ̀. Ọdún mélòó lẹ lò ń bẹ̀? Mo lò bí 4 years. Nínú ilé náà? Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ ń sun àwọn. Pálọ̀ dẹ̀ ni mo ń sùn. Àwọn àlejò yín kan tó bá wá? Àlejò bá wá kó lọ sùn ní àwọn yàrá tán bá ti lè sùn. Ṣùgbọ́n yàrá tọ̀dọ̀ mi yẹn mi ì jẹ́ kí anybody sùn. So mo wá fún àwọn èèyàn ní yàrá méjì tó kù. Bóyá àwọn yẹn wá da bí o mọ̀. Torí mi rẹ́ni tó wá complain fún mi. But yàrá tó wù mí gangan kí n mú òun nìyẹn. Torí òun ní window méjì. Mo dẹ̀ máa ń like ventilation. Ṣé o pé yẹn wà cross ventilation? So mo wá kúkú mú yẹn ṣùgbọ́n mi ò rí sùn. Torí àwọn ẹ̀mí burúkú tó ti ń gbé inú ilé yẹn kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní gbé. Àwọn ìyàsímímọ́ tí ẹ wá ṣe ṣé kò ràn wọ́n ni? Kò ràn wọ́n? Ó ràn wọ́n, ó máa ń lé wọn jáde. Ṣùgbọ́n tẹ́ bá ṣe ìyàsímímọ́ sínú ilé kan tí ó bá di pé tí àwọn tó wá ṣe ìyàsímímọ́ yẹn tán bá sí nínú ẹ̀mí kí wọ́n fáyà àdúrà gidigidi gan. Ẹ mọ̀ pé ẹlòmíì á máa gbàdúrà lé yín lórí tẹ́ pé òun gan bóyá kò tí ì jẹun ńjọ́ yẹn. Tọ́kàn òun gan ò sí ń bẹ̀ gan tí ó tẹ́ pé kínní. Irú àwọn àdúrà bẹ́ẹ̀ yẹn kò níná nínú. Ṣùgbọ́n tí àdúrà bá níná nínú gidi àwọn ẹ̀mí yẹn á sálọ. Ṣùgbọ́n tó bá di pé bẹ́ẹ̀ bá ti tún tutù pẹ̀sẹ̀ wọ́n tún bọ̀ ọ̀hún. Ìyẹn ló fi jẹ́ pé anywhere téèyàn bá sọ pé òun yà sí mímọ́ ló fi yẹ kó máa yà sí mímọ́ continuously. Experience mi pọ̀ lórí ilé gbígbà. Ìgbà kan mo fẹ́ gba ilé kan. Ilé yẹn ní ọ̀nà Amadíà ní abúlé Ẹ̀gbá ńbẹ̀ yẹn. Yàrá kan ni mo fẹ́ gbà ńbẹ̀ ńgbà yẹn. Yàrá yẹn 11,000 ló parí ẹ̀. Mi ò wá rówó gbà. So along the line mo wá ríyàn sọ fún mi pé kí ni ilé cheap ní Kọ́gá. Mo wá lọ sí Ìkọ́gá Badagry ni o. Mo wá lọ sí Ìkọ́gá èmi náà máa ń wò pé kò síbi tí mi ò lè gbé. Ilé cheap ní Kọ́gá gbogbo ìgbà mi dẹ̀ sì máa ṣe voice over. So wọ́n á rẹ́ni mú mi lọ. Nígbà tẹ́ni yẹn wá mú mi lọ at the end of the day àtowó ilé àti agreement and commission 7,000 ló parí ẹ̀. Mo wá gba ilé yẹn. Nígbà tí mo wá gba ilé yẹn Ìkọ́gá níbi side ọjà yẹn gangan ló wà. Upstairs ni so abẹ́ ni ọwọ́ ìsàlẹ̀ ni yàrá yẹn. Nígbà tí mo wà ńbẹ̀ mi ì sì kò sí débẹ̀. Mo kàn gbé polybag àti kínní mo ṣáà kó aṣọ díẹ̀ sí òun ni mo gbé lọ síbẹ̀. Mo ti wò pé ó bá dẹ̀ yá màá ra ẹní síbẹ̀ ní ọdún yẹn lọ́hùn-ún. Pé màá dẹ̀ máa tún kó àwọn nǹkan mi díẹ̀díẹ̀ tó kù bí nǹkan ìdáná màá kó wá. Ṣá ó wá dijọ́ kan obìnrin kan wà ń pè ní ìyá yànmùyánmú ní theatre industry. Gbogbo ojú tó bá ń wò mí bí mo ṣe ń sọ yìí tí wọ́n máa rántí ìyá yànmùyánmú. Ìyá yànmùyánmú náà dàbí kó ṣì wà kò tíì kú. So èmi àti ẹ̀ wá lọ sí ibì kan mo wá lọ. So a wá ń lọ síbì kan wá ní pé kí n jẹ́ ká yà ní ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ bí ẹni tó máa ń yọwọ́ padà adáhùn ṣe. Ìgbà tó wá sọ mo wá ní irọ́ pé mi ò lọ wá ní kí ló dé kò sí nǹkan kan wàá dẹ̀ máa ṣe hólíhólí abájọ yà. Nígbà tá a jọ yà ń bẹ̀. So the next thing ọ̀tọ̀ ẹni tó wá ṣiṣẹ́ ṣé bóun ló yẹ kán jíṣẹ́ fún. Wọ́n yẹn sọ fún mi ní pé ẹ gba ilé kan o. Ṣé rí ilé yìí ẹ tó lè sunú ẹ wá ẹ̀kọ́ ẹ wá owó ẹyọ kẹ fi sórí ẹ̀ nínú igbá kẹ ṣe báyìí sí kẹ ṣe báyìí sí ẹyin ìbílẹ̀ kẹ fi sí kẹ tapo sí nǹkan kẹ gbé lọ sórí ìta kí n tó lè gbé bẹ́ẹ̀. Mo ní mo ti gbọ́. Ìyẹn wá kọjú sí mi pé ṣé o mo ní tí mo ti ṣe kí ló ṣe mí tí mi ì ní ṣe àbí mi ì ní ṣe ni. Nígbà tá a tún kúrò bẹ́ẹ̀ rí pé ṣé lè ní o ṣé lè ní sọ́la mo ní mo máa ṣe kí ló ṣe mí tí mi ì ṣe. Nígbà mo kúrò bẹ́ẹ̀ tán mo wá pera mi jókòó pé lọ́lá yẹn ilé tó fẹ́ gbé wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ máa lọ gbẹ́bọ náà nítorí pé ó fẹ́ gbé bẹ́ẹ̀ definitely ogun ni mo lọ jà ń bẹ̀. The next thing mo kò yá dìde ńjọ́ kan mo kò yá lọ bá ẹni tó gbowó ilé lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọkọ mi ní iṣẹ́ gbé wá sí la rò pé iṣẹ́ ń gbé bọ̀ ń bí àdèmọ̀ pé wọ́n tiẹ̀ tún ní jó dúró ń bí wọ́n tún ti gbé lọ síbòmí kó jọ̀ọ́ torí Ọlọ́run kó bá mi gbé owó
Ọlọ́run dẹ̀ kó sínú dẹ̀ kó 7,000 mi fún mi mo ṣe ya lọ palẹ̀ mọ́ wọn bá nǹkan tí mo ní ní ibẹ̀ nìyẹn nítorí pé ojú rí tó lórí ọ̀rọ̀ tó nílé ń dé náà. Màmá ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ọmọ ìjọ mímọ́ tí ẹ jẹ́ tá dẹ̀ máa ń rí tá máa ń gbọ́ tó máa ń sọ pé kódà bó jẹ́ mọ́tò tuntun lèèyàn fẹ́ rà èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn á kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ síná kó tó di pé èèyàn rà. Màmá gbogbo àwọn ilé tí ẹ̀ ń gbà yìí kí ló dé tí ẹ gbé ìgbésẹ̀ láti lọ ṣọ́nà kọ́ bu yẹpẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe kó tó di pé wọ́n sọ pé ó dáa kò dáa kí ló fà á tí kò rí bẹ́ẹ̀. ẹ ṣe ṣe rí gbogbo ìgbà tá à ń sọ yìí bẹ́ẹ̀ni mi ní experience kankan kódà ṣé mo sì máa ṣèjọ mímọ́ ní mo ti ń ṣe ṣùgbọ́n pé káṣẹ̀ lọ máa béèrè sí nǹkan kan mi lẹ́ experience ẹ̀ tèmi ní pé èmi fẹ́ gbalé mo rí ilé tó wù mí mo gbà á ni mi ì fẹ́ mọ̀ bóyá ó dáa àbí ò dáa èmi ń gbalé lọ ń tèmi ni ṣùgbọ́n nígbà tó yá mo padà dẹni tó ń béèrè sí ilé mo gbalé kan ní Èbúté Mẹ́ta wọ́n ń pè bẹ̀yẹn ní Church Street ìgbà yẹn mo mọ̀ mo lọ síbẹ̀ mo ní wo mo fẹ́ súnmọ́ National Theatre jàre àwa tá máa ń lọ sí theatre ní Sunday ní tá máa ń lọ ní every Sunday mo ní sódà tí n bá wà ní theatre on Sunday màá lè ṣeré dìgbà tó bá wù mí mo lè ṣeré di 11 o'clock màá ṣe máa wọ́ lọlé mo ní so mo ní jẹ́ n lọ gbalé sí tòsí tó wọ́n ń pè bẹ̀yẹn ní abúlé bàbá Ègùn ní inú Ìpọ̀nrí yẹn ló wà so mo wá gbalé yẹn ní Church Street ìgbà tí mi ṣáàrí ilé wọ́n renovate ẹ̀ downstairs ni so mo wá wò pé torí pé mo máa ń lọ sí theatre ní every Sunday mo wá wò pé bá lè ṣe fàájì o bá jẹ́ aago 11 ni ó bá wù mí máa ra máa bọ̀ aago ibo ní National Theatre sí Ìpọ̀nrí máa ra wọlé mi lọ kí n lọ sùn èmi nìkan kúkú mò ń dàgbé ṣáà ká má fọ̀rọ̀ gùn ni mo fi gbalé yìí àmọ́ èní tí n bá dé tíátà ó lè bá ní lọ́lá ò ní lọ ilé ni wọ́n á ní ẹ̀mí tí wọ́n pé tòsí ńbẹ̀ yẹn ni mo wà kí ló ṣe mí tí mò ń kánjú lọ níbo ló wá gbalé sí Church Street ní lábúlé àbẹ́gun níbi mo lọ́lá kí ló dé tó ṣe bẹ́ẹ̀ ò bá má gbalé sí Church Street mo ní kí ló dé tí mi gbalé sí Church Street wọ́n ní Church Street ló jẹ́ pé tí machine bá wọ bẹ́ẹ̀ báyìí nígbà kan wípé gbogbo ó máa di pé machine ẹ̀ máa bàjẹ́ ni kò ní lè wọ́n nítorí ẹ̀ ló fi di pé àwọn oní ọ̀kadà gan máa ń sá láti lọ sí wọn ní wẹ́ èmi ṣáà ti gbalé síbẹ̀ náà mo ti gbalé ṣáá ká má fọ̀rọ̀ gùn ilé tí mo gbà síbẹ̀ wọ́n renovate ẹ̀ ni wọ́n renovate ẹ̀ làwa fi gbalé àwọn òkùnkùn mọ nǹkan kan ṣáá ó wá dijọ́ kan mo wá sùn mi sùn ìrọ̀lẹ́ lélẹ́yìí mo kàn jókòó báyìí ni TV mi ni lórí shelf fridge mi ni báyìí nírọ̀lẹ́ báyìí ni mo kàn rí nǹkan náà mi ò rí òun gangan direct o àwòrán ẹ máa wo òjìjí àwòrán ológbò ńlá dúdú ó dẹ̀ ń kọjá lọ báyìí wọ́n ní nínú ilé mi ológbò nínú ilé mi mo ṣe sọ bẹ́ẹ̀ báyìí ṣé mọ̀ ó ṣọ́ọ̀kì ológbò yẹn náà báwo ló ṣe rí òun láti irun orí mi báyìí títí dẹ́sẹ̀ mi ó ṣe mo ṣàwà dìde wọ́n á gbàdúrà pé láti lè jáde oorun tí mo sùn ń jọ yẹn mo ṣe ń bọ́ lọ́wọ́ pé mi àti màálù ń jà ni mò ń bọ́ sọ́wọ́ mo wá jagun nínú ilé yẹn ọmọ mi kan wà Emmanuel ìgbà tá a bí ọmọ yìí church ni wọ́n gbé padà sí bí ẹ ṣe bí ó ti mú wálé torí púpọ̀ mo bí kí n má sọ̀rọ̀ ìyá ẹ̀ ti gbé wálé bẹ́lẹ̀ mi ṣe wọnú ẹ̀mí ní church ẹ̀ pé ọmọ yẹn ń ṣe ọmọ tó ń gbélé pé kó máa bọ̀ ní church bí wọ́n ṣe gbé ọmọ yẹn tí wọ́n gbé padà wá sí church nìyẹn ó ṣáà ń gbé ní church wọ́n wá ní kí ọmọdé yìí kó máa gbé ní church wọ́n ní tí dìgbà tó bá lè sọ yìí pé my head àbí inú run mí àbí nǹkan báyìí ń ṣe mí wọ́n ní tí ọmọdé yóò bá tí lè sọ kò gbọdọ̀ gbé ilé so ìgbà tí mi fẹ́ kó wá sí Ìpọ̀nrí yẹn mo fi ọmọ mi pẹ̀lú ọmọ ẹ̀ mo fi sí church wa ní
abúlé Ẹ̀gbá ní ọ̀nà Amadíà ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n tó wáyé olùṣọ́ wá pè mí pé ọmọ mi ò serious o, á fọmọ sílẹ̀ á ṣe ìranù lọ kíní kan pé kí n ṣàwà mọ́ ọmọ mi. Kí la fẹ́ ṣe? So nígbà tán sọ bẹ́ẹ̀ mo bá lọ mu. Mo wá fẹ́ mu pé kí n lọ bá wọn sọ̀rọ̀ ní ṣẹ̀lẹ̀ kan ní inú ibẹ̀ yẹn. Mo wá ní kí la fẹ́ ṣe báyìí. Mi ṣáà ti bá wọn sọ. Mi dẹ̀ ní kán sùn tá ọmọdé náà ní ò gbọdọ̀ súlé. Ọmọ mi ṣáà yarí pé rọ́ o, bẹ́ẹ̀ bá tiẹ̀ máa lọ kódà kan gbà wá síṣẹ̀ lẹ́yìn eléni. Òun gbọdọ̀ kọ́kọ́ sunlé náà. Wípé wọn ò ṣépè fóun, ṣóun lòun pa Jésù ni. Tóun ò fi ní sunú ilé. Pé irọ́ kì í ṣáà mú káwọn sunú ilé bó ti ẹ̀jọ́ sẹ̀ kan. Káwọn sunú ilé. Àti ìgbà wo lòun ti sunlé gbẹ̀yìn. Bá mú wọn, ó bá dé inú ilé yẹn. Níbi tí mo gba ilé sí lábúlé bàbá Ègún yẹn o. Ó ṣe nígbà tọ́mọ máa fi sùn. Tó máa fi pé ijọ́ mẹ́ta. Bó ṣe ń yàgbẹ́ ló ń bì. Bó ṣe ń yàgbẹ́ ló ń bì. To the extent pé ọmọ ti di skeleton tán. A bá sáré gbé tòrutòru ọjọ́ yẹn. A bá gbé lọ sí Mount Sinai lébùté Mẹ́ta hospital. A bá gbé lọ síbẹ̀. Wọ́n ṣáà tọ́jú ẹ̀. Nígbà tán tọ́jú ẹ̀ gbọ́ òdìjọ́ kejì, a gbà wálé. Nígbà tá a tún gbà wálé. Nígbà tó tún máa tó bóyá bí ọjọ́ bí méjì sí tó ti délé. Ọmọ ti lọ tán. Ó wá di egungun lásán báyìí. Mo tún sáré gbé lọ. Ó tún di hospital yẹn náà. Nígbà tí mo wá tún gbé lọ tó tún di hospital. Wọ́n wá ṣáà sáré wọ́n wá ń wá iṣan lára ẹ̀. Pé kí wọ́n lè pass drip. Wọ́n ṣáà rí ní ẹsẹ̀. Bí ẹsẹ̀ báyìí wọ́n ti jàjà rí iṣan. Wọ́n ṣe pass drip sọmọ lára nìyẹn. Wọ́n láwọn máa gba 7,000 mo ní kó ṣáà bàbá mi tọ́jú ẹ̀. Nígbà tó di ní ìrọ̀lẹ́ ọjọ́ kejì ijọ́ tí mo tún gbé padà lọ yẹn. Ọlọ́run ní kí n wà ńbẹ̀. Ọmọ á wá gbé ẹsẹ̀ yẹn báyìí. Á wá gbé wá. Ṣé mọ̀ kí èèyàn máa ṣe nǹkan bí ẹ pé ara níyàn. Á máa gé kàjẹ ọmọ kékeré o. Mo wá wò pé wọ́n dẹ̀ ti sọ pé tọmọ bá ti ń gé kàjẹ báyìí. Ó ti ń wo ikú níwájú ẹ̀ nìyẹn. Mo ní pé dókítà. Mo bá pè wọ́n pé ẹ wá bá mi release ọmọdé yìí. So bí wọ́n ní kí ló dé pé kí n fílẹ̀ nǹkan kan. Mo ní no. Mi ò fílẹ̀. Wọ́n ṣe release ẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn nìyẹn. Mo yẹ sáré gbé ni mo kàn gbé lọ church wa ni. Mo gbé lọ church wa mo ní kó jọ kan sáré bá mi ṣọ́nà fún ọmọdé yìí. Wọ́n ti ẹ̀ ní wọn ò ṣọ́nà. Mo ní ẹ ṣọ́ eléyìí. Olùṣọ́ yẹn dẹ̀ ní bàbá Lẹ́ṣí. Ọkọ ìyá Lẹ̀pa Ṣándì ni. Ìyá Lẹ̀pa tó kú àwọn níyàwó bàbá yẹn gbà yẹn. So mo wá lọ bá wọn lókè. Wọ́n á kúnlẹ̀ mú dájì. Ẹ gbé bí ni mo bẹ̀rẹ̀ sí ní wá lẹ́nu ìgbà tí mo kó dé rí àyè. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán ṣọ́nà fún ọmọ mi. Dájì ní àwọn ò ń ṣọ́nà ní ìrọ̀lẹ́ wọn ò lè ṣọ́nà. Mo ní ọmọ yẹn bá kú ọrùn yín ló wà rí mi ni màmá pa ń bí o. Ẹ jọ̀ọ́ màmá ní ẹ jẹ́ kán ṣọ́nà fún. Ọba ní okay. Ọba ní kán lọ ṣọ́nà fún. Wọ́n bá ṣọ́nà fún. Wọ́n ṣáà ní kán ṣe àwọn iṣẹ́ àkọ́ṣe kan fún. Wọ́n bá ṣe àwọn iṣẹ́ yẹn fún. Bó ṣe di pé bèrè. Ọmọ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní revive padà nìyẹn. Ọmọ tó ti di skeleton. Ṣé rí pé ẹ̀mí Ọlọ́run lágbára. Ó ní ọmọ yìí kì í ṣe ọmọ tó ń sunú ilé. Inú ilé tí mo dẹ̀ gbà. Ilé àwọn alágbára ni. Ibẹ̀ ni mo ti sọ pé mo rí àwòrán ológbò dúdú tó ń kọjá lọ. Nínú ilé. Ṣé mọ̀ ọmọdé wa sun inú ilé yẹn. Àwọn pé tó bá yẹ pé kò yẹ pé bóyá mo jẹ́ èèyàn tó ti lóye. Èmi dẹ̀ máa ń fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Mo ti gbọ́ mi táwọn èèyàn ti ń sọ̀rọ̀ yìí pé pé tó bá ti di pé ọmọ ti ń gé kàjẹ. Ọmọ yẹn ti rí ikú. Tí àwọn abiyamọ yẹn ò bá ètè mọ̀ tán máa ṣe ọmọ yẹn á kú ṣáá ni. Tí mo ti gbọ́ bẹ́ẹ̀ nígbà tí ọmọ yẹn ti wá ń gé kàjẹ tó ti ń react bákan. Mo sáré pe doctor pé no eléyìí ti kọjá hospital. Ẹ jẹ́ ká sáré gbé lọ sí church. Ọmọ yẹn fi wà dì ní. So experience pọ̀ lórí ilé torí tí màá máa gba ilé báyìí. Ṣé mọ̀ bóyá ogun náà ni mi ò mọ ohun. Àdúgbò ibi tó bá le tó bá ro. Ibẹ̀ lèmi ti máa ń rí ilé tó wù mí. Ibẹ̀ ni mo ti máa ń rí ilé tó wù mí. Ṣé rí later ni mo wá gbọ́ pé ilé tí mo gbà yẹn. Pé ibẹ̀ ni ewúrẹ́ ti fọhùn bí èèyàn. Ilé tẹ́ gbà yẹn. Ilé yẹn. Lábúlé Àbẹ́ògùn yẹn. Wọ́n ní ilé yẹn kó tó di pé àwọn tó wà níbẹ̀ gbogbo wọn kúrò. Wọ́n jáde. Tó fi wá renovate táwa bá fi wá. Àwa tá a mọ nǹkan kan tá fi wá wọ bẹ̀ yẹn. Wọ́n ní ilé yẹn ewúrẹ́ ti fọhùn bí èèyàn ilé yẹn rí. Wọ́n ní ládùúgbò kan ẹnìkan pásítọ̀ ni ó ń lọ pẹ̀lú súùtù lọ́rùn. Epo dẹ̀ ń jóná ọmọ lára kò dẹ̀ mọ̀. Bí tí àdúgbò yẹn ròde.
ó dà ṣé irú mi ló wá yẹ kó lọ gba ilé ń bẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn máa tì mí irú ibẹ̀ yẹn ni ilé ti máa ń wù èmi so ni mo sọ pé tó bá di ọ̀rọ̀ ilé experience tún yapa lóríṣiríṣiríṣiríṣiríṣi tí mo ti rí Ọlọ́run lọ́jọ́ èní kó gbà mí tó bá dẹ̀ dọ̀rọ̀ ilé kíkọ́ but mo ṣáà fẹ́ mú fi gbogbo yẹn sílẹ̀ tìgbà míì torí gbogbo ọ̀rọ̀ náà kọ́ léèyàn máa ń sọ lórí afẹ́fẹ́. Wow. Ẹ ṣeun gan-an màmá pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti wá bá wa sọ yìí gẹ́gẹ́ bíi pé ẹ ti bá àwọn Yorùbá ẹ ti bá wọn ṣe ẹ ti bá àwọn olóyìnbó ṣe ǹjẹ́ ẹ lè bá wa sọ àwọn ìyàtọ̀ tó wà láàárín olóyìnbó àti ti Yorùbá ìyàtọ̀ wo ló wà láàárín àwọn méjèèjì? ẹ ṣe rí ìyàtọ̀ tó wà láàárín olóyìnbó àti oní Yorùbá ṣe rí olóyìnbó ò ní sọ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni no once tó bá ti pe audition Bẹ́ẹ̀ni. torí àwọn máa pe audition tẹ̀ máa read lóòótọ́ àwọn náà sì máa ní àwọn ojú kan tó ń fi ta iṣẹ́ yìí ṣùgbọ́n tó bá ti pe audition tó sì lè dìde wá tó ṣe tí wọ́n dẹ̀ ti rí pé ó fit in fúrò yìí ó dẹ̀ tún read dáadáa báwọn ṣe fẹ́ wọ́n sọ pé no àwọn ní ìdẹ nìyí so wọ́n á wá jọ dialogue lórí iye tó fẹ́ gbà àwọn míì wà tó jẹ́ pé wọ́n á sọ wípé iye báyìí làwọn ní àwọn míì wà wọ́n sọ pé no this is what we are paying ẹlòmíì dẹ̀ ní wọ́n á ní for this job wọ́n á ní you are using so number of days with us wọ́n á ní so what can we offer you so ìwọ ló máa sọ pé okay o per episode tó bá yẹ pé per episode ni if you can pay me so amount tí wọn bá lè san wọn làwọn lè san tó bá dẹ̀ yẹ pé they are working on low budget wọ́n á sọ fún mi pé before kan tó start láti máa negotiate pẹ̀lú wọn ní madam or sir we are working on a low budget so tó wá ní we are working on a low budget wọ́n á ní okay like what we want to do now like this job now what can you offer me for this role I'm playing so àwọn náà máa sọ pé what we have is small but we are paying so amount so tí kò bá ti wá tẹ́ nìyẹn lọ́rùn ẹni lọ́rùn máa sọ pé no I'm sorry I cannot collect something small as that so ẹni yẹn ló máa sọ fún wọn pé okay if you can pay me this so amount so ìyàtọ̀ yẹn ló wà ń bẹ̀ tí mo dẹ̀ rí pé kò ń ṣẹlẹ̀ lóní Yorùbá so ṣe rí pé ó ti yàtọ̀ síra wọn ní Yorùbá máa bọ̀ wá ṣiṣẹ́ even nǹkan tó máa rí ẹ bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣe ẹ́ ní favour ni so wọ́n máa ṣe é tán gan but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà kan nìyẹn nísìnyí gan ní Yorùbá ti ń san owó oní Yorùbá ti ń san owó náà ń sìn torí àwọn sinimá kan wà tí wọ́n ń yà tó jẹ́ pé kódà àwọn tó ń bá wọn lọ ṣe crowd nù ẹ̀ wọ́n á sọ pé wọ́n san 20,000 per day wọ́n á ní wọ́n san 20 per day ṣé ẹ̀kọ́ tí mò ń sọ yìí so iye number of days tẹ́ni yẹn bá dẹ̀ lò tó fi bá wọn ṣe nínú crowd yẹn iye number of days iye number of 20,000 tí wọ́n máa san fún ẹni yẹn so àwọn náà so improvement náà ti wà ní Yorùbá industry so ìyàtọ̀ yẹn ló wà láàárín wọn. Ẹ ṣeun gan-an màmá gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ti ìyàtọ̀ tó wà láàárín olóyìnbó àti Yorùbá ẹ má bínú pé mo tún fẹ́ padà sẹ́yìn díẹ̀ nípa ti ológbò tẹ́rí nínú ilé yẹn màmá lẹ́yìn ìgbà tí ọmọ yẹn gbádùn tán ní church tó wà yẹn ǹjẹ́ ṣé ẹ tún mú padà síbẹ̀ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ fún àbí church ńbẹ̀ náà ló wà báwo lẹ ṣe wá ṣe ológbò tó wà ní inú ilé yẹn tí ẹ rí àti pé kí làwọn nǹkan tẹ ṣé ẹ padà gbé bẹ̀ ni àbẹ́ padà kúrò ńbẹ̀ pátápátá. ìkíní náà mi ò mọ́mọ́ yẹn padà o bó ṣe ti gbádùn tán báyìí kó tẹ̀ tó dé kó gbádùn bọ̀ tó ṣe wà ní church ni mo ti lọ bẹ̀ wọ́n tí mo ní kán jọ̀ọ́ wọ́n jẹ́ kó dúró ní church pé because wọ́n ní kó dúró ní church náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kì í ṣe pé bóyá wọ́n ní kó máa gbé nílé pé kán jọ̀ọ́ kán jẹ́ kó dúró wọ́n dẹ̀ gbà wọ́n wá ní pé ká tọwọ́ bọ̀wé a dẹ̀ tọwọ́ bọ̀wé arẹ́ni dúró fún wa so ó ṣáwà wọn àti ọmọ àti ìyá wọn ṣáwà ń bẹ̀
èmi ńgbà tí mo ti rí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn nínú ilé yẹn, mo pé no, mi ì lè gbé nínú ilé yìí. Mo bá kọjá sí ojú ẹlẹ́gba. Mo bá lọ gbalé lójú ẹlẹ́gba. Nígbà tí mo lọ gbalé lójú ẹlẹ́gba, ilé tí mo gbà, kíní ló kọ́lé yẹn, àwọn developer ló kọ́lé yẹn. Orí one plot of land, ó kọ́ room and parlour set 10 sórí ẹ̀. Ẹ lè mọ bó ṣe máa kéré tó. Ó ṣàkọ, ó gbé àwọn kan sílẹ̀ 90, ó gbé àwọn kan sílẹ̀ ní 150. Mo ṣàgbà oní 90. Yàrá tí mo tún fall sí náà is another story for another day. Apartment tí mo tún fall sí, room and parlour set tí mo gbà. To the extent yìí pé nígbà tí àwọn nǹkan tí mò ń rí ńbẹ̀, nígbà tí ẹ̀mí mi ò gbé mọ́, k'Ọlọ́run fọ̀run kẹ́ Àǹtí Bọ́sẹ̀, Madam Tinubu, màmá onímàmá. Àwọn náà wá mú mi lọ sọ́dọ̀ wòlíì kan. Wòlíì wọ́n sọ pé ṣé mi ò mọ̀ wípé ilé yẹn, yàrá tí mo gbà yẹn gan, ìkòkò ẹ̀jẹ̀ náà fi tẹ́lẹ̀. Inú yàrá yẹn. Yẹn room and parlour set tí mo gbà yẹn, pé bí yàrá tí mo fall sí yẹn. Mo ní so nǹkan tí mo wá ṣe ni pé mo wá kúkú move sọ́dọ̀ Àǹtí Bọ́sẹ̀ yẹn. Mo wá kúkú stay sọ́dọ̀ Àǹtí Bọ́sẹ̀ yẹn. Mo dẹ̀ ti room and parlour set yẹn, mo dẹ̀ ti pa síbẹ̀. Mo dẹ̀ lọ stay sọ́dọ̀ Àǹtí Bọ́sẹ̀ yẹn, ohun tí mo ṣe ń gbà yẹn nìyẹn. Torí níbẹ̀ yẹn náà, bí káró lógbò, bí kí nǹkan máa rìn yàn mọ́lẹ̀ téèyàn bá sùn, bí oríṣiríṣi náà ni mo tún bá pàdé ńbẹ̀ yẹn. Làwọn fi wá mú mi jáde. Wọ́n fi wá sọ pé ṣé mi ò mọ̀ pé ilé tí mo gbà yẹn, nǹkan báyìí ni wọ́n ṣe sí yàrá yẹn. Tí mo fi wá lọ stay sọ́dọ̀ tiwọn. Mo ṣe wá stay sọ́dọ̀ tiwọn, mo ṣáà ti ilé yẹn pa. Mo ti apartment mi yẹn pa tí. Mo yẹ tún sá kúrò ńbẹ̀ nìyẹn, mo tún wá kó wá sábúlé Ẹ̀gbá. Wá gbalé sábúlé Ẹ̀gbá. Ìgbà yẹn ni mo fi wá lọ gba 3 bedroom yẹn. Wow. Experience mi pọ̀ lórí ọ̀rọ̀ ilé. Ó yapa. Ìrìnàjò yẹn lágbára. Ó lágbára púpọ̀. Ó wá jẹ́ láti fry pan tó fàyà ni. Tó bá jogun náà ni Ọlọ́run á ṣe. Torí kò sí ní tágbára Ọlọ́run ò ká. Kò sí. Màmá, bó ṣe sọ fún yín ni pé ìkòkò ẹ̀jẹ̀ ló fi tẹ́lẹ̀ inú ilé tí ẹ padà gbà yẹn. Ǹjẹ́ ṣé gbogbo nǹkan tẹ̀yin náà ń dojúkọ nínú ilé yẹn, ṣé ẹ rí tẹ́nàtì kankan tí ẹ bá ní àjọsọ tó di pé bóyá wọ́n sọ fún yín nígbà nǹkan báyìí láwọn experience àbí nǹkan báyìí àbí kò ń ṣe báyìí? Ǹjẹ́ ṣé ẹ ní anybody tó sọ fún yín? Àti pé ṣé mọ̀ pé nílé tí èèyàn bá gbà nígbà míì, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé tí ẹ bá jọ ń gbé, tó bá dín pé nígbà tí wọ́n débẹ̀, nǹkan tí wọ́n kó wá. Ó di pé wọ́n ta gbogbo ẹ̀, àbí ó ń lọ déédéé, àbí pé ó tà á. Ó ti mọ̀ pé ilé tí wọ́n ta nǹkan yẹn, ó ti fi hàn pé wọ́n ti tẹ́ inú ilé yẹn nìyẹn. Ṣé rí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀? Ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé èyí tó jẹ́ pé nǹkan tó ń gòkè sí fún yàn, ó mì pé inú ilé yẹn dà nìyẹn. Ṣé rí ilé tí à ń sọ yìí? Mi ò rẹ́ni kankan tó sọ bẹ́ẹ̀ fún mi. Ṣé rí ìgbà tí èmi fi máa mú apartment ńbẹ̀, 2 ni mo bá. Mo wá bá èyí tó kéré, mi ò mú. Wọ́n á lọ mú èyí tó tóbi. So èyí tó tóbi tí mo wá mú yẹn, ibẹ̀ ni mo ti wá experience kìíní yẹn. So portion bí tí yàrá yẹn bọ́ sí, ṣó ti yé yín? So mo fi tibẹ̀ yẹn pa. Nígbà tí mo ti gbọ́ bẹ́ẹ̀, ó kọ tibẹ̀ pa ni. Mo wá lọ stay sọ́dọ̀ Àǹtí Bọ́sẹ̀ yẹn. Ṣé Ọlọ́run kó máa fọ̀run. developer tẹ gbalé yẹn ṣó mọ àwọn nǹkan yẹn? Mọ̀ torí pé mi ò sọ fún un. Ẹ mọ̀ pé àìmọye nǹkan téèyàn ò lè sọ. Because nígbà tí ìwọ nìkan bá experience nǹkan kan, ṣé mọ̀ wípé kò ní dáa kéèyàn máa lọ sọ irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n á ní kí ló ṣe àwọn tó kù. So wọn ò dẹ̀ ní mọ̀ wípé ibi tí nǹkan yẹn bọ́ sí lolúwa ẹ̀ gbà. Tólúwa ò bá gbarú ibẹ̀ yẹn, kò ní experience irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣeun. Màmá, lẹ́yìn ìgbà tí ẹ wá gba gbogbo àwọn eléyìí tán, tẹ rìn àwọn ìrìnàjò tí ẹ rìn lórí ọ̀rọ̀ eléyìí, ìgbà wo gangan lẹ wá gba ilé tó fi yín lọ́kàn balẹ̀ gangan? Ẹ ṣé mo dúpẹ́. Ibi tí mo wà ńsìn, ibi tó fi ní lọ́kàn balẹ̀ ni. Ibi tí mo wà ńsìn, ibi tó fìyàn lọ́kàn balẹ̀ ni. Tí ó bá sí pé àwọn ọmọ onílé tí wọ́n tún sọ wípé àwọn fẹ́ lọlé àwọn, kò dẹ̀ ṣe fẹ́mi nìkan, torí twin building ni. Gbogbo building méjèèjì ni wọ́n ti fún wa níwèé. 2 bedroom nìyẹn. Wọ́n ṣáà fún gbogbo wa níwèé. Mo sọ wípé tó bá di ọ̀rọ̀ à ń gba ilé, àbí ti ilé kíkọ́ tó bá di ọ̀rọ̀ ẹ̀,
experience mi bitter gan. Ó bitter gan. But gbogbo ẹ̀kọ́ ni èèyàn lè máa sọ báyìí. Màmá, pẹ̀lú gbogbo iṣẹ́ tí ẹ ti ṣe nínú industry, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá tí ẹ ti yà, màmá, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí ẹ ti bá pàdé nínú ayé, ǹjẹ́ ṣé kò sí èèyàn kankan nínú ìrìnàjò ayé yín tó fi ilé àbí ilẹ̀ tó fi ta yín lọ́rẹ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ tó? Mi ò tíì rí o. Ìgbà kan mo rí èèyàn sọ pé máa rẹ́ni fún mi mọ́tò. Mi ò tíì rí dọ̀la. Mi ò tíì rí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ o. Ọlọ́run kó jọ, k'Ọlọ́run ṣàánú mi. Wow, màmá, lọ́wọ́lọ́wọ́ báyìí, ǹjẹ́ ṣé Ọlọ́run ti wá yọ̀ǹda ilé ọ̀dọ̀ tí yín? Ẹ wo, mo gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n ìrìnàjò yẹn náà, ó lágbára o. Kí ló tún ṣẹlẹ̀? Ẹ kàn fẹ́ kí n sọ gbogbo ẹ̀ tán lórí afẹ́fẹ́ yìí Ẹ má ni. bínú. Ẹ má jẹ́ kí n sọ gbogbo ẹ̀ tán. Ṣé kí n sọ ìdí tí mo ṣe ń béèrè nǹkan? Okay. Màmá, tó bá yẹ pé mo lóore ọ̀fẹ́ láti yọ̀ǹda ilé fún yín, màá ṣe. Ṣé kí n sọ ìdí? Torí ẹ wà nínú àwọn èèyàn tó jẹ́ pé à ń wò ní ìgbà yẹn. Ṣé ẹ mọ̀ pé bí mo ṣe wà níwájú yín, bí mo ṣe ń wò yín, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run kan ti pèsè àwọn èèyàn kan lẹ̀ tó jẹ́ pé wọ́n wò pé, ìjọ́ ta bá lóore ọ̀fẹ́ láti bá yín pàdé, àwọn á ṣe nǹkan báyìí, àwọn á ṣe nǹkan báyìí, àwọn á ṣe nǹkan báyìí. Tí mo dẹ̀ mọ̀ pé lórí page tàwa yìí, a mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé nípa ìpasẹ̀ page yìí, wọ́n ti bá àánú pàdé. Kò ń ṣe pé ẹ̀ ń tọrọ, èmi ni mo béèrè lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí dẹ̀ ni. Bẹ́ẹ̀ni. So, ṣé ẹ máa bá wa sọ? Nígbà kan, mo kọ́kọ́ ra ilẹ̀ kan. Ìgbà tí mo ra ilẹ̀ yẹn, mo kówó dání nígbà yẹn. Mo fẹ́ ra ilẹ̀ yẹn, time yẹn ni ọmọ mi bímọ. Ló bí àkọ́bí ẹ̀. So bó ṣe wá bí ọmọ yẹn ni, ṣé bàbá ẹ̀ dẹ̀ ti sọ wípé òun ò fẹ́ kó fẹ́ Igbo. Tó bí sọ pé òun ò fẹ́ kó fẹ́ Igbo, ọmọ Igbo dẹ̀ lọmọdé, ọmọ school ni. So bàbá ẹ̀ wá ní pé láyé òun ò fẹ́ kí ọmọ òun ní nǹkan ṣe pẹ̀lú ìran Igbo pé àwọn Igbo pé wọn ò ní oríkì. So torí ẹ̀ olóhùn ò ní nǹkan ṣe. Bàbá ẹ̀ wá ní a máa ṣẹ́ oyún yẹn ni. Ọmọ ẹyọ kan púpọ̀ lọ́wọ́ mi. Mo ní mo ti gbọ́, mo la máa ṣe ni. Wọ́n á lọ mú kúrò lọ́dọ̀ bàbá ẹ̀. Wọ́n mú wá síbi tí èmi ń gbé. Nígbà tí mo débi tí èmi ń gbé, ó kàn pé lórí aago ni mo ní èmi ò ṣẹ́yún o. Mo ní tó bá yẹ pé ti anything láti owó níná, mo ní kó má worry. Mo dẹ̀ ń ríṣẹ́ ṣe, mo dẹ̀ ń rówó. Mo ní kó má worry. Nígbà tí mo wá sọ bẹ́ẹ̀, bàbá wa ní ò nígbà ká ṣẹ́yún yẹn, mo ní mi ì gbà. So láti ibẹ̀ mo kọ́kọ́ fọmọ sí hospital kó máa lọ fún antenatal. Ó ń lọ. Mo ṣe gbogbo nǹkan tó yẹ kí abiyamọ ṣe lórí ọmọ, débi yìí pé nígbà tó di ìkómọ, nínú owó yẹn náà tí mo kó dání, tí mo sọ wípé mo fẹ́ lò fún ilé, inú ẹ̀ ni mo ti ṣe gbogbo kinní. Inú ẹ̀ náà ni mo ti ṣèkómọ, ni mo ti ṣe gbogbo everything. Bàbá ọmọ alẹ́ ló fi dé. Bàbá ẹni tó jẹ́ bàbá ọmọ torí kó wá bá náwó, ó falẹ́ dé pẹ̀lú àwọn tiẹ̀. A dẹ̀ ti ṣe party tán. So bí yẹn ṣe lọ nìyẹn. Nígbà tí mo wá wo change tó kù, mo wá wò pé kò dẹ̀ pọ̀ mọ́. Bó ni mo ti lè rí ilẹ̀ láàárín 80 to 100,000. So mo wá meet ẹnìkan bí tí mo ti ń sọ kiri. Ẹni yẹn wá ní pé màá rí ní iwájú Sango. So wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn ní farm. Níbẹ̀ yẹn ń jẹ́. So wọ́n wá mú mi lọ ní Ìjókòó. After Ìjókòó ni farm yẹn wà. Ìjókòó ni èèyàn ti máa gun ọ̀kadà farm. So wọ́n wá mú mi lọ síbẹ̀. Mo wá ra ilẹ̀ ní 80,000. Àti mo wá ra ilẹ̀ yẹn ní 80,000. Ìgbà tí mi ò tètè kọ́, wọ́n gba ilẹ̀ yẹn. Meanwhile, alàgbà ṣẹlẹ̀ kan lẹni tí wọ́n fà mí lé lọ́wọ́ pé kó mú mi lọ. So inú mi ti dùn pé with that kò ní bọ́ mọ́ mi lọ́wọ́. Ilẹ̀ yẹn padà bọ́ mọ́ mi lọ́wọ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo ṣe ń rí sọ fún mi pé ṣé bí wọ́n padà lọ fi bòmí hàn wọ́n mọ́. Ẹ̀yin ò dẹ̀ jẹ́ kí èmi gbọ́ mọ́ pé wọ́n fi bòmí hàn yín. So ìyẹn bọ́. Nígbà tó yá, ìrìnàjò ilé pé mo fẹ́ kọ́lé ó mà tún pọ̀ lọ́tọ̀. Ẹ tún ní kí n máa tẹnu bọ̀ yìí. Torí mo tún gbìyànjú o. Ìgbà tó yá, mo wá tún lọ ra ilẹ̀. Bí ìwọ̀n kó tó di pé mo ra ilẹ̀ yẹn, náà mo tẹ̀ ti rà. Mo wá ń kọ́. Ilẹ̀ yẹn dẹ̀ ni ó jẹ́ ilẹ̀ ọlọ́ràá tí mò ń rí owó gun. So mo wá máa ń lọ ṣiṣẹ́ léra. So
so gbogbo àwọn ibì kan ti dé linted ó wá ọ̀rá kun ọwọ́ ibi díẹ̀ lọ́wọ́ iwájú so àti fence mo wá lọ ra block mo lọ rà ní block industry mo wá ra 1,006 pieces 6 inches mo rà á mo wá ra 500 9 inches mo ṣáà rà á ó dà receipt ṣì wà lọ́wọ́ mi tí mo ṣe ń sọ pé bóyá mo tiẹ̀ lè lọ sí block industry bójú èlò kan màá gbà jáde nígbà tí n bá fi hàn wọ́n so mo wá rà á síbẹ̀ mo wá lọ ra 10 bag of cement mo rà á síbì kan náà ní ayé ìgbà tí mò ń sọ yìí 1,008 ní 1 bag of cement ó sọ 18,000 síbẹ̀ kí n dẹ̀ padà lọ kí n tún lọ ṣiṣẹ́ ọmọ nílé mi ṣe pè mí ní Mama Mukuro ẹ má ì tí ì wá o ẹ má ì tí ì yọjú sí o àwọn ajagunbalẹ̀ wọlé o àwọn tí ṣe ń dárúkọ wọn àwọn tàpéwò wọ́n wọlé torí oníbùkù níbi tí mò ń sọ yìí oníbùkù lọ́nà àtún níbi tí mò ń sọ yìí àwọn tàpéwò wọ́n ti wọlé o wọ́n dẹ̀ ń ṣáyàn pa wọ́n dẹ̀ ń ṣe mọ́mọ́ o kódà pàápàá wọ́n ti gbé wọn lọ sí court ẹ má ì tí ì wá ṣiṣẹ́ o mo bá stop èní tí n bá ní mo fẹ́ lọ ṣiṣẹ́ ẹjọ́ ṣì wà ń court ẹ̀ tí ì lè ṣiṣẹ́ o àfi tí wọ́n bá gba judgement o táwọn bá gba judgement làwọn lè sọ o tó bá yẹ pé àwọn ni judgement favour but ó sure fáwọn nítorí pé family àwọn ló ní ilẹ̀ yẹn pé ilẹ̀ tí wọn ò dé ibi tí wọ́n ń claim yẹn o ṣáká má fọ̀rọ̀ gùn bá ní òkè gbà tó dijọ́ kan ó wá sọ fún mi pé ẹ lè yọjú sí àpéwò yẹn o ẹ bá yọjú sí ohun tó bá sọ mo bá lọ nígbà tí mo lọ mo yọjú sí wọ́n wá ní pé ibo ni mo wá júwe wá ní tí má máa padà síbẹ̀ yẹn ń lọ san 300,000. kẹtùtù ilẹ̀ mi rà ni. ilé tí mo ra lẹ̀ tẹ́lẹ̀ 150 ni o wọ́n ní kí n san 300,000 mo wá wò pé kí n san 300,000 ìkíní mi ò ní 300,000 sìn mí báyẹn sọ mo kàn ní mo ti gbọ́ mo wá ní pé kó jọ kó gba 250 ó ní kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ 300 ní ti máa mọ̀ pé mo nílò ẹ̀ mo wá lọ ṣé bí ká sọ pé ọmọ nílé yẹn dẹ̀ sọ fún mi pé ẹ san òun torí òun ò lè sọgbà táwọn máa gba judgement o ká ló sọ bẹ́ẹ̀ fún mi ni wàhálà inú ilé ara mi ni màá wà lẹ́nu kò sọ bẹ́ẹ̀ fún mi ó kàn sọ pé Mama Mukuro ẹ wò ẹ má wulẹ̀ waste owó pé ẹ fẹ́ lọ san owó kankan fún àwọn làwọn máa gba judgement àwọn máa win ní kinní yẹn nǹkan bó ṣe sọ báyìí bẹ́ẹ̀mi náà ṣe relax ni bí mi ò ṣe lọ́mọ́ ni láti 2017 ni wọ́n ti gba judgement mo wá tún fẹ́ padà síbẹ̀ àwọn people yẹn wọ́n wá sọ pé ọmọ ilé yẹn á tún sọ pé wọ́n sì tún wá ń yọ àwọn lẹ́nu mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ ti gba judgement náà ibi tó bá ti gba nígbà kan ní Berkeley Estate ṣé bí àwọn náà ní irú àwọn crisis bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ padà gbà tí wọ́n gba judgement wọ́n win nǹkan wọn finally wọ́n dẹ̀ ṣe win nǹkan wọn finally ó dẹ̀ di tiwọn ọ̀tọ̀ eléyìí wọ́n tún ní wọ́n tún wá títí ṣé ọ̀dẹ̀ mọ̀ pé kò sọ́gbọ́n wọn ò ní máa wọlé ẹ̀ bẹ́ẹ̀ kan má ta fẹ́ lómi so wọ́n ti ta fẹ́ lómi. pẹ̀lú iṣẹ́ tẹ́ ti ṣe sórí ẹ̀. mo ṣiṣẹ́ sórí ẹ̀ o torí ìgbà tí wọ́n gbé fún mi padà la lọ ṣiṣẹ́ sórí ẹ̀ pẹ̀lú ẹ̀ náà ń kọ́ ẹ wò ṣe long story nígbà tó dé stage kan ẹ̀mí mi ṣí mo ní mo fẹ́ tà ìgbà míì tí n bá ti fẹ́ gbalé báyìí wọ́n rò pé adúrú owó yìí láti kó lọ gbalé tí n bá kúkú lọ bó jẹ́ yàrá kan ni mo bò ń bẹ̀ tíyàn kúkú wà nínú ẹ̀ á lè máa ṣe yòókù mọ́ra wọn àmọ́ ṣáà ń ṣiṣẹ́ bí wọ́n ti ń ṣiṣẹ́ dé kí n máa lọ kówó mi kí n máa lọ ṣe mọ́ra mi before you know it mo ti ṣe tán bọ̀ síbẹ̀síbẹ̀ á tún ní wọ́n tún ti sọ pé kinní kan wọ́n tún ti sọ pé àwọn tún wá níjọ́ báyìí wọ́n ti tún pààyàn wọ́n tún ṣe kinní fún gbogbo wàhálà yẹn wá pọ̀ gbà tó yá mo ní òkè kó bá mi ta half níbẹ̀ gbà tí mo ní kó ta half mẹ́ èní òun ò réyàn ọlá òun ò réyàn kó àwọn ò réyàn fún un gbà tó dé stage kan mo ní kó ta gbogbo ẹ̀ pé òkè ó pé bó tẹ̀ jẹ́ 3.5 kó kàn tiẹ̀ ta títí àwọn ò tí ì réyàn rà àwọn ò tí ì réyàn àti títí ọmọ nílé yẹn kú ó ti kú báyìí Rashidi là ń porúkọ ẹ̀ Rashidi Moscow ó ti kú so ṣùgbọ́n wọ́n ju gbogbo ẹ̀ lọ ní pé mo gbàgbọ́ pé what will be will be wí sẹ́ràsẹ́rà lọ́rọ̀ ilé ayé tàbá ti kọ́ pé màá kọ́lé dandan kí n kọ́lé
ó dẹ̀ yẹ pé rírà náà lọ́lọ́run bá fẹ́ dandan ni. So kó tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. Lẹ́yìn yẹn mo tún ṣe plan low cost housing estate. Sister mi tí mo ló ṣaláìsí yẹn àǹtí Bọ́sẹ̀ tí mo ní nígbà tí mo gbalé ìtọ́jú ẹlẹ́gbà yẹn tí mo ní mo padà tì pa pé ọ̀dọ̀ ẹ̀ ni mo wà yẹn. Mo fẹ́ gbalé kan gbà kan. So mo wá kó 300,000 dání. Àǹtí yìí wá sọ fún mi Lọ́lá èyí tó fi ń waste owó tó ti kàn fi ń gbalé káàkiri ó ti pọ̀ jù. Ó ṣe wá pé wọ́n ń ṣe kíní plan low cost housing estate yẹn pé kí n wá lọ. Ó bá dẹ̀ mú mi lẹ́yìn lọ sí gbogbo. Ìgbà tó mú mi débẹ̀, ó ṣáà mú mi lọ sọ́dọ̀ ọmọkùnrin yẹn. Ọmọkùnrin yẹn ó ṣáà ní a máa sanwó tax. Ó ní ṣé mo ti ní tax mo ní mi la máa sanwó ẹ̀. Ó ní wọ́n gbọ́dọ̀ bá ó kéré jù 1.5 ní account. Ó ní a dẹ̀ máa ṣe 6 months bank details. A statement of account for 6 months. So 6 months back that in transact. Ó ní a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n máa attach ẹ̀ mọ́ fọ́ọ̀mù wa nǹkan kan. Fọ́ọ̀mù ńkọ́ ó sọ iye owó fọ́ọ̀mù. Àṣé meanwhile fọ́ọ̀mù yẹn ọ̀fẹ́ ni. Ẹyọ kan tó wà lọ́wọ́ ẹ̀ yẹn gan ó ti ṣe kí náà ń kó ẹ̀ dáadáa photocopy ẹ̀ rẹpẹtẹ. Òun ló mú fún wa. Ó gbowó ẹ̀ 10,000. Gbogbo owó tó ṣàgbà ńjọ́ yẹn owó yẹn wọ bí 100 lọ́wọ́ tèmi. Torí ó sọ wípé 1.5 tí wọ́n gbọ́dọ̀ bá lákàùntì yẹn kó tó lè gbé ilé yẹn fún yàn. Ó ní àwọn bank manager làwọn máa ń bàdí. Pé táwọn bá wọn dì àwọn ó ní iye táwọn máa ń san fún wọn. Ó ní sọ àwọn náà máa gbé 1.5 sí àkáùntì yẹn. Bí wọ́n máa gbé sí àkáùntì yẹn. Pé so tí gọ́fíńmẹ̀ntì bá ti rí owó yẹn àwọn á ṣe wá dá owó yẹn padà síbi tí wọ́n ti gbé. Ó ní so wọ́n gbọ́dọ̀ bá ṣáà tó gbogbo kìíní yẹn ń jọ yẹn. Sister mi yẹn ó wá ní pé Lọ́lá ó dẹ̀ wọ àwọn náà o. Àwọn náà ṣe. Ó dá ẹ ṣe. Àwọn ń ti wọn àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú gọ́fíńmẹ̀ntì so wọ́n ní tax. So owó tax ò sí nínú owó tiwọn. Níjọ́ yẹn wọ́n ṣáà lò bí 85,000. Mo wá ní ẹ wò ẹ kúkú jẹ́ kí n ya yín 100. Èmi ṣe yẹn wìdó pé nígbà tí ilé yẹn bá ṣe tán òun dẹ̀ ti sọ fún wa yìí pé tí ilé yẹn bá ti ready lẹ́yìn owó kọ́kọ́rọ́ lókun tá a máa san which is 275,000. Tá a máa fi gba kọ́kọ́rọ́ tá a máa fi wọlé. Torí ilé yẹn wọ́n mú wa débẹ̀ ní gbogbo phase 2 ni. Wọ́n ti ṣe tán ó kàn kún reservoir òun lókun. Reservoir kí náà dẹ̀ wọlé ó tán nìkan lókun gbà yẹn. So àǹtí yẹn náà mo ṣáà ya àǹtí yẹn ní 100. Àwọn náà ṣáà ṣe tiwọn. Èmi wá ṣe yẹn wìdó pé nígbà tá a bá máa san 275 yẹn. Ṣẹ́kọ̀ tí mo sọ nígbà tí a máa san 275 yẹn. Nígbà tí 100,000 ti wà lọ́dọ̀ ẹnìkan bá kàn wá 175. Àkọsáré fi kún ni. Èmi á dẹ̀ fi gba kọ́kọ́rọ́. Ìyẹn ni mo ní kí n ṣe. Ṣé mọ̀ yí pé kíní yẹn ò tí ì ready àǹtí yẹn ti kú. Torí wọ́n padà sick. So àǹtí yẹn kú. Nígbà tí àǹtí yẹn wá kú. Kí ni màá ṣe? Wọ́n máa ń pe nọ́mbà bọ̀bọ́ yẹn. Ní àsìkò tó yẹ kí wọ́n pín key. Mo wá pè. Ó wá sọ fún mi yí pé ẹ máa ní láti kọ́kọ́ sọ 300,000 kan. Mo ní bọ̀ tí ò sọ yẹn fún mi. Ohun tó sọ fún mi ní pé 275 owó kọ́kọ́rọ́ òun la máa san. Then a máa san 55 lóṣooṣù fún ọdún mẹ́wàá. Òun lówó ilé yẹn pé 5.5 òun lówó yẹn. Lówó tí gọ́fíńmẹ̀ntì máa gbà fún 2 bedroom yẹn. So mo ní mo dẹ̀ ti agree. But 300 tuntun wá ní kí n san yìí ńkọ́ kí ni ká ti pé 300,000. Ó wá ní àìsùn gbọ́dọ̀ san ni o. So later mo wá bá lady kan pàdé. Lady yẹn ń ṣiṣẹ́ ní homes níbi tí wọ́n ti ń ṣe ètò kíní yẹn tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nìyẹn ń bẹ̀. So lady yẹn ló wá sọ fún mi mo wá bá lady yẹn sọ̀rọ̀ gbà tó wá sọ pé bẹ́ẹ̀ lòun ti ń ṣe. Mo wá sọ fún wa ní pé ó ní pé no ó lọ́fẹ̀ẹ́ ní form. Ó ní lóòótọ́ wọ́n gbọ́dọ̀ bá 1.5. Ó ní ìdí tó dẹ̀ fi gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni wípé
tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò kí ń wo gbogbo yẹn. Ó ní ṣùgbọ́n ibi kan wá gbélé fẹ́lòmíì tán, ó wá di pé wọ́n dé láti wá máa béèrè owó oṣooṣù yẹn, ṣé nǹkan tí mò ń sọ yé? Lẹ́lòmíì á wá máa kúnlẹ̀, á wá máa bẹ̀bẹ̀, á wá máa bẹ̀. Fẹ́lòmíì ti gbénú ẹ̀ láti bíi 10 years kò san kọ́bọ̀. Wọ́n máa ní àwọn honorable kinní kan ló mú òun wá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, honorable kinní kan ló help òun wọlé. Wọ́n ní sọ nígbà tí ó ti wá rí bẹ́ẹ̀, ó wá di pé kó tó ṣe rárá, wọ́n gbọ́dọ̀ rí iye báyìí ní account ẹ̀. Ó ní so orí yẹn sọ pé but kò sówó form, kò sówó báyìí, kò sówó báyìí, ó dẹ̀ gba 100,000 lọ́wọ́ mi. Ilé yẹn mi ò rí yẹn náà gbà dọ́là. Àǹtí yẹn náà kú. Bàtà àǹtí yẹn kú, ọ̀rọ̀ yẹn jó mi lára. Wọ́n wí, ṣé màá lose 200,000 tán lórí kíní? Wọ́n kàn sọ fún àwọn ọmọ àǹtí yẹn pé máa gba 100 yẹn o. Àǹtí yẹn dẹ̀ sọ fún wọn pé ọpẹ́lọpẹ́ lọ́lá ó fún mi 100. Ọmọ kan jókòó ń jọkan pé ẹ wà. Ibi tó lọ èmi náà sì máa lọ ń jọkọ̀. Màá wá ní pé kí àwọn ọmọ yìí mówó wá. Mo kàn pé nọ́mbà ọmọ yẹn ni pé kí n dẹ̀ sọ fún yín pé wo ó ti yọ̀ǹda ẹ̀. Èèyàn rìn ń sanwó nù. Màá san 200,000. Mo ti sọ́nù nìyẹn. Ṣé màá kú ni? Pé mo yọ̀ǹda ẹ̀ má mú wá mọ́. Àbí bí èèyàn ṣe gba aago mọ́. Wọ́n rò pé ṣé ọmọdé yìí rò pé bóyá mo tún fẹ́ béèrè owó ní ọwọ́ òun kò dẹ̀ mọ̀ pé mo ti yọ̀ǹda ẹ̀. Ìjọ́ yẹn ni mo decide. Mo dẹ̀ pé kò dẹ̀ gba aago mọ́. Bàyà filẹ̀. Nígbà tí èmi dẹ̀ ti mọ̀ pé mi ò kúkú lówó gbà mọ́. Mo ti yan. Experience mi yapa o. Ó ní mo gbìyànjú kíkọ́ ilé. Mo gbìyànjú. Torí Ọlọ́run ṣe níwọ̀nba tiẹ̀. So níwọ̀nba iṣẹ́ tí mò ń rí ṣe Ọlọ́run gbìyànjú. Ẹ wo mo mọ̀ pé ṣá bóyá rírà ni mo sì máa rà mí tí mọ̀. Àmì Jésù, àmì o. Inú mi á dùn o. Nǹkan kan nípa yín mi ì mọ̀ bóyá tòótọ́ ni, bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Okay. Ṣùgbọ́n a mọ̀ pé bá ṣe wà níwájú ilé ni ẹ máa bá a tàn wọ́n lẹ̀ sí. Nínú àwọn nǹkan tí mo gbọ́ pé wọ́n ní lára nǹkan tó fa ááwọ̀ láàrin ẹ̀yin àtọkọ yín ni pé nígbà tí ojú ti dé tó dín pé owó ti wà, wọ́n ní ọkọ yín ò lè withstand àwọn nǹkan yẹn tó pẹ̀lú nǹkan tó fa ááwọ̀ tó fi jẹ́ kí ìgbéyàwó yẹn túká. Ṣé lóòótọ́ ni? Kò rí bẹ́ẹ̀. Ṣé rí onísọkúsọ làwọn èèyàn. Gbogbo ohun tí ò ṣẹlẹ̀, òun náà máa ló ṣẹlẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ láàrin èmi àtọkọ mi. Èmi àtọkọ mi a nífẹ̀ẹ́ ara wa gan. To the extent pé nígbà tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ tán, òun gan mọ̀ pé nǹkan sọnù lára òun. Àwọn nǹkan kan wà tó ṣe fún mi tó jẹ́ wípé kò wù mí kí n sọ lórí afẹ́fẹ́. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mi ì bá ṣàlàyé everything tó fi mú mi tí mo fi dẹni tó park kúrò ní ọkọ mi. Torí fúnra mi ni mo park, òun kọ́ ló lé mi. Màmá, nínú àwọn nǹkan tí mo rò pé tó lè mú obìnrin láti fọwọ́ ara wọn kó ẹrù jáde, àkọ́kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bíi pé ọmọdé tí mo jẹ́, àwọn nǹkan tí mo rò pé ó lè fà á. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé bóyá ọkọ yín wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ yín àbí kẹ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àbí kẹ̀ pẹ̀lú àbúrò yín nínú àwọn nǹkan tó lè fà á. Torí mò ń wò pé kí ló lè lo tó yẹn? Kò dẹ̀ ń ṣe pé bóyá wọ́n fẹ́ ṣe àjò owó tán ni wọ́n mú nǹkan ìní tí wọ́n mú lọ́bẹ̀ tó fi wá dín pé bóyá ẹ padà gbọ́. Ẹ bá wọn pé kàkà tí máa fi máa gbé pẹ̀lú arákùnrin ń tètè fẹsẹ̀fẹ torí mo lẹ́ẹ̀mí mi lò kí lè tọ́jú ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ bọ́ ẹ jẹ́ kí n kan ara yan. Ọ̀rẹ́ mi náà ni. Close friend mi náà ni. Bí eré ìyẹn máa ń wá sílé wa. Tí yẹn bá wá, táìmù yẹn lòun náà máa wà nílé, ló máa ti ibi iṣẹ́ kúrò, ló máa wá. Bí eré tí ó dẹ̀ fi di pé àwọn méjèèjì tán dẹ̀ fi lọ ń bára wọn ṣe tí mi ò dẹ̀ mọ̀. Nígbà tó dijọ́ kan, mo kàn rí àwọn fọ́tò yẹn nínú ilé mi níbi tó tọ́jú ẹ̀ sí. Wọ́n wá sọ pé fọ́tò lágbájá kọ́ yìí. Ó ní báwo ló ṣe jẹ́? Ó ní yàtọ̀ fún pé bóyá ó jọ̀rẹ́ mi, ṣé mi mọ̀ pábùrò ọ̀rẹ́ òun. Àbúrò ọ̀rẹ́ ẹ̀ kẹ̀. Nígbà tó dijọ́ kò mọ̀. Ọmọbìnrin yẹn ti dé látàárọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní dáná. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe ohun kó sọ̀rọ̀. Nígbà tó di lálẹ́, it was a bitter experience anyway. Ó dáa. Nígbà tó di lálẹ́. So
ṣé mọ̀ ẹni tó bá ti ní ẹ̀mí mímọ́ lára bẹ́ẹ̀ni. ara mi ṣáà ń kó tì ọ́ ní patí ọkàn pé mi ò fẹ́ ṣe patí yẹn mọ́ mo dẹ̀ wọnú ilé lọ so àwọn èèyàn kan wá ń bá mi ní ìyá alágbájá kí ló ń ṣẹlẹ̀ lójú agbo yìí kinní kan ẹ̀bà lágbájá àti lágbájá ló ń jó kinní kan ó wá ń dìmọ̀ ọkọ yín ó wá ń ṣe kinní kan kinní yẹn wá bí mi nínú ṣé ẹ̀dẹ̀ wọn fáwọn ẹlòmíì aláyínsí ni wọn ọkọ tòun ò tiẹ̀ èmi àtúnwọlé ọkọ tòun ò tiẹ̀ lè báwọn dánró eléyìí wọn nígbà tó rí òye nígbà tí kinní kan ò ṣe bébì náà ṣe mistake nínú rádà bébì náà ṣe jáde nìyẹn mo wá ṣẹ́wọ́ sí kó wá ó súnmọ́ mi báyìí mo fọ́ ní etí ní láì ló yá wèrè ní ọkọ tèmi lọ́nà bá dán gbogbo orúkọ bẹ́ẹ̀ kinní kan ẹ wò ó experience yẹn ó ṣáà dùn èyí tó jọ kan tó nígbà tó di ijọ́ kejì jọ yẹn tí ìbá sí pé gbọ́mọ kékeré lọ́wọ́ ni mo dẹ̀ ní kókó lọ́wọ́ tí ìbá sí pé kinní kan ní ìjọ́ òkúmọ mi náà ni ìjọ́ òkúmọ ni o tí ìbá sí pé kinní kan ní òun mọ ohun tóun lè ṣe mo ní òun mọ ohun tó lè ṣe mo ní kó má bínú ṣẹ́rí kó má bínú tí mo sọ yẹn ohun tí mo fẹ́ ṣe wà máa ní tí wọ́n bá dẹ̀ fi ṣe ohun tó dùn mí tí wọ́n bá fi ní má bínú torí ohun tí mo fẹ́ ṣe ni mo ti mọ̀ yí pé bó ṣe sọ̀rọ̀ yẹn mo máa kúrò lọ́dọ̀ ẹ̀ wọ́n á ní kó má bínú 3 days after ǹjọ́ yẹn báyìí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní mú nǹkan mi ní ilé wa dẹ̀ ní ó jìnnà síra o but ó sì ṣe é rìn ṣé nǹkan tí mò ń sọ yé so mo ṣe ń mú nǹkan mi díẹ̀díẹ̀ nìyẹn títí ìjọ́ tí nǹkan mi fẹ́ tán lé lórí ló bá dọ̀bálẹ̀ ǹjọ́ mo tiẹ̀ ti fẹ́ kọ̀ òun lẹ̀ ó ní tó ti ṣe báyìí sí ṣáàkì náà ìjọ́ yẹn ìfẹ́ ti tán I'm leaving you ó dọ̀bálẹ̀ ó bẹ̀ mí títí mo ní irọ́ mo lọ lọ pẹ̀lú ọmọ mi. marriage ọdún mélòó ló wá break níjọ́ náà. ọdún 6. ọdún 6 láti ìgbà yẹn ṣe padà wá rí marry. mi ì sì rí marry o but mo ń rọ́kọ o mo ń rí ọkọ mo ráwọn mo fẹ́ fẹ́ wọn ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí mò ń wò pẹ̀lú ọkùnrin tí ẹ̀rù dẹ̀ ń bà mí pé mi ì fẹ́ kó tún ṣẹlẹ̀ peter alákọ̀ọ́kọ́ so ó ń jẹ́ kó bà mí lẹ́rù ṣùgbà tó dé stage kan gan mo make up mind mi pé kí ni mo fẹ́ fọkọ ṣe fóun tó ṣẹlẹ̀. ǹjẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ọkọ ìṣẹ̀lẹ̀ tẹ kúrò nínú ìrìn àjò yín ǹjẹ́ ṣé ẹ fijọ́ kan jókòó pé ká ní mo dẹ̀ mọ̀ yín ìbádẹ̀ fún arákùnrin ní second chance ẹ ṣe fìgbà kan rí bẹ́ẹ̀. ṣe rí kí n tó lọ bẹ́ẹ̀ni ìjọ yẹn tó bẹ̀ mí títí tí mo fi gbé fáínà ẹrù mi tó kù bẹ́ẹ̀ni ó wá sọ fún mi ó ní obìnrin ò kọ òun rí obìnrin ò kọ wọn rí nílé òun ó ní wọ́n máa fi mí bẹ̀ òun ni mo ní òkè kó jẹ́ ká máa wọ ẹni tí wọ́n máa fi bẹ̀ nínú àwa méjèèjì sógbà tọmọ mi wá lóyún ọmọ mi dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ó wá ní pé kí n wá pàtó ní kí n wá òun fẹ́ kí n yọjú sí bọ́ì tí ó lóyún fún so mo wá lọ sódù sílé àwọn bọ́ì yẹn mo para títí ìyẹn ò tètè wọlé ńjọ́ yẹn títí bíi tó 12 èmi dẹ̀ ń gbé lábúlé ẹ̀gbọ́n wọn ń gbé ní Làásà mo ṣe pé mi ò lè lọ sílé mi lọ sùn mọ́ nìyẹn mo wá sùn nílé wọn nígbà tí mo wá sùn nílé wọn mo wá sùn pẹ̀lú wọn ìgbà tí mo wá sùn pẹ̀lú wọn wọ́n sùn sórí chair wọ́n ní má bọ́ wọ́n sùn síbi ṣé òun fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan kan ní mo nínú ó ṣàjẹ́ kí n sanran mi ó wá ní ṣé látijọ́ enjoy mi ì dẹ̀ rò pé ó yẹ kí n padà òun ò níyàwó kí n padà àtìgbà tí mo ti lọ òun ò tí ì róbìnrin tó máa stay pẹ̀lú òun pé kí n jọ kí n padà mo ní pé no ò rántí ni wọ́n á máa fi mí bẹ́ẹ̀ máa ní jẹ́ ká dúró lórí ìpinnu yẹn. nǹkan tẹ́ ò jẹ́ kẹ́ padà ni. èmi tó bá dọ̀rọ̀ ọlọ́kùnrin dé mo burú o mo burú in the sense that èmi máa fi gbogbo ìwà tó yẹ kóbìnrin hù ní dáadáa mo máa fi tẹ́ ẹ lọ́rùn ṣùgbọ́n tó bá ti lè fọ́nbù ó tán síbẹ̀ ni. ọ̀rẹ́ yìí ẹ kọ́. kọ́kọ́ àkókò fẹ́ ra ọ̀ fẹ́ ra o ó dẹ̀ ti dìdàkudà ń sìn àti dìdàkudà yẹn ni pé kò sí nǹkan kan tó ṣe o ọ̀ tó ti wá gbó kọjá ọjọ́ orí ẹ̀. ṣe rí pé tó bá pé tó bá ń dáwọn èèyàn lóhùn gẹ́gẹ́ bí ìwúlì ẹ̀ ń pé ẹ̀mí Ọlọ́run bá mi rìn. ẹ wo ẹ̀mí Ọlọ́run ló bá yín nìyẹn jẹ́ ṣó ara yín. Mama Mukuro
ẹ ṣeun gan kí n tó yọ̀dá yín pátápátá ká tó máa lọ a rí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ẹ̀yin eléré orí ìtàgé pẹ̀lú àwọn onífújì àgàgà nígbà tí ẹ̀yin náà ti wá darapọ̀ mọ́ àwọn jùpọ̀ pátápátá mo dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà tí ẹ̀yin náà bá ní ìnáwó ṣe àbí kẹ̀ tẹ́ bá délé tẹ́ wò pé ó wù yín kẹ́ gbọ́ fújì láti jó nínú àwọn olórin tí màá dárúkọ yìí màá fẹ́ kẹ́ bá mi sọ choice yín láàrin gbogbo wọn àkọ́kọ́ ń bẹ̀ Alhaji Wasiu Ayinde Marshal Alhaji Wasiu Alabi Pasuma King Dr. Saheed Osupa Alhaji Abbas Akande Obesere Alhaji Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onífújì yẹn màmá tàwa ni choice yín nínú gbogbo. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ni ní choice mi gbogbo wọn pátápátá ni mo like but ìgbà tí mo wà ní Sisi mo like Alhaji Wasiu Ayinde débi wípé tí mo bá ń gbọ́ báyìí ṣe lọ́wọ́ náà wípé ó ń gbé mi lọ sí another realm ẹgbẹ́ tí máa ń jẹ́ báyìí máa ṣe Ayinde mo sì jẹ́ lówó ibi tí inú mi máa ń dùn dé but nígbà tó dé stage kan tí church tó ti wá gba gbogbo ẹ̀ lọ́wọ́ because one way or the other I'm a minister of God. wow So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wá fascinate mi ọjọ́ gbogbo ẹ̀ lọ ní pé Saheed Osupa ọláìkẹ́ gan kí ló fà á ní pé àwọn orin òwe bẹ́ẹ̀ni orin ọgbọ́n tó máa ń jáde lẹ́nu gbogbo wọn náà náà good gbogbo wọn ló dáa gbogbo wọn náà ní choice mi but. màmá lórí àwọn méjèèjì tẹ́ sáré dárúkọ yẹn wàá sọ̀rọ̀ díẹ̀ nípa Alhaji Wasiu Ayinde Marshal gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n ṣì ń jẹ yín lówó ó possible kó sì máa dín yín yẹn náà lówó náà àbí wọ́n jẹ wọ́n lówó. èyí gbàṣẹ olúwa kò ní kó má gbádùn àrùn àti bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni tí bá lọ sí pati nsìn mo máa jó gbogbo ẹ̀ dáadáa torí pé ó tún sì máa ṣe mọ̀ once in a while now. ó ní ìkọ̀kan tí máa ń gbọ́ nípa Alhaji Wasiu Ayinde Marshal gẹ́gẹ́ bíi pé fans wọn ló jẹ́ mi ì dẹ̀ mọ̀ bóyá. mo like Malaika náà Malaika gbogbo wọn pátápátá ṣáà ni mo like torí pé ọkùnrin tó ń sun rárá fún ọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ń ṣe akọ iṣẹ́ ni gbogbo wọn ṣe. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ẹ nífẹ̀ẹ́ orin Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Wasiu Ayinde Marshal ṣùgbọ́n ìbéèrè mi sí ni pé a ti bá àwọn fọ́nrán oríṣiríṣi pàdé lórí social media tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n. ṣé mo yí pé ẹni sọ̀rọ̀ ṣé wọ́n kó mo jó sí fún orin Barrister kan ní ọdún kan iṣẹ́ dúdú heritage ni ó dàbí pé Túndé Àlàbí Òǹdé dúdú heritage lòun náà jẹ́ dúdú production alọ́ṣọ́ audition gbà yẹn ni inú ẹ̀ ni wọ́n ti kọ́ democracy welcome to Nigeria mojombe ẹ bá lọ wo fídíò ẹ̀mí mo wà ń bẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe ń ṣẹlẹ̀ màmá lẹ́yìn ìgbà tí a ti bá àwọn fọ́nrán yẹn pàdé a ti bá ẹ̀yọ̀kan àbí méjì àbí mẹ́ta padà ti wà nínú àwọn ìpéjọpọ̀ kankan tí wọ́n máa ń sọ nǹkan yìí mi mọ̀ bóyá ẹ ti bá pàdé rí àbí ẹ ti gbọ́ rí tó sọ pé Alhaji Wasiu Ayinde Marshal nínú àwọn èèyàn tó yẹ pé wọ́n bímọ fún wọn ò ṣe ẹ̀tọ́ tó tọ́ lórí wọn gẹ́gẹ́ bí pé fans wọn lẹ jẹ́ tí mo mọ̀ pé ẹ̀yin náà máa ti bá pàdé kódà lẹ́nujọ́ mẹ́ta yìí a rí nínú àwọn eléré orí ìtàgé kọ̀ọ̀kan tó pariwo síta kò ní pé kí wọ́n gbà wọn ọmọ wọn ni Alhaji màmá pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́ Alhaji Ọlọ́run ṣe kẹ́ wọn gbọ́ngàn kí lẹ lérò pé ó ń fà á tírú àwọn nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ kí lẹ lè sọ. Sherry left to me tó bá ti ń di ọ̀rọ̀ ní ọkùnrin àti obìnrin wọn bá lè yàn lè sọ sí o because àìmọye nǹkan tí ojú ò tó pé pé àwọn èèyàn ní tí wọ́n bá rí nǹkan wọ́n bá rí wọ́n á fi bí dígbí dídí ìgbì wọ́n á fi kún so àwa lè ní bẹ́ẹ̀ ló ṣe rí kó jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ṣé nǹkan tí mò ń sọ yìí because kò possible kéèyàn bímọ kọ́mọjọ́ tó yẹn kó wá lóun ò ní ṣe ẹ̀tọ́ òun lórí ẹ̀ gẹ́gẹ́ bí bàbá so òun ló fi jẹ́ pé àárín yẹn mi ì mọ much tí mo lè sọ lé because ọ̀rọ̀ ọkọ àti ìyàwó èmi ò kì í fẹ́ dá sí. ẹ ṣeun gan Alhaji Wasiu Alhaji Saheed Osupa ọba orin kingi màmá ṣe ti bá wọn pàdé wọn náà. mi ì tí ì bá wọn pàdé. ẹ ti bá wọn pàdé. ìjọ tí ẹ bá wá bá Alhaji Saheed Osupa tẹ bá pàdé màmá
tó bá ní kẹ́ béèrè nǹkan ẹyọ kan lọ́wọ́ àwọn kí ni nǹkan ẹyọ kan tẹ́ máa béèrè? Kí ni mo fẹ́ béèrè? Èmi nídìí mọ́tò tó máa fi sọ bẹ́ẹ̀ máa ní mo fẹ́ káà ni. Mọ́tò tó bá yẹ pé mọ́tò lè wá fẹ́ àyè gbà yín ẹ kúkú fi àtẹ̀jíṣẹ́ sí wọn torí pé aláàjì gan máa ń wo nǹkan tá à ń ṣe ẹ bá wọn sọ̀rọ̀. Ó dà o ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ o Alhaji Saheed Osupa àtẹ̀jíṣẹ́ tèmi òun rèé o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08023700536 08023700536. ẹ ṣeun gan mama ijó tí ẹ jó sí orin Alhaji Barrister nígbà yẹn mama tí Alhaji bá wá pè yín ní pé Ìyá Mukuro ẹ wá jó ní orí stage àwọn ṣe máa lọ àbẹ́ẹ̀ ni lọ. Listen àbí kí ló dé iṣẹ́ mi ni. òjíṣẹ́ Ọlọ́run mà nìyí. Kò máa dífà kò dífà. Kò dífà ọ̀rọ̀ tó bá ti dọ̀rọ̀ ọṣẹ́ ó bá ti dọ̀rọ̀ kíní tí mo fi ń líìvù yìí ẹ wò ó mo wà ń lé o. wọ́n tiẹ̀ ti ń rí àwọn sọ̀lẹ́ kọ̀ọ̀kan tó bá ń ṣèkórè tó máa fi blue yẹn white yẹn ok tó bá fi. wọ́n fi àìsàn tí bá ń. àbí o kódà. bó ti yẹ pé kò bá ìlànà wa mu to be candid kò bá ìlànà wa mu àwọn yẹn wọ́n kàn ń ṣe tiwọn ni kíní gan sọ nínú ìlànà nínú constitution kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. màmá ìjọsẹ̀ lẹ́kọ̀ọ̀kan ìkórè tó bá pè mí sí ṣe rí zobo lásán mi ń gbà mú un. kí ló dé. ẹ lọ bèè lọ́wọ́ bàbá Kọ́lá Olótù wọ́n ṣàlàyé. nǹkan tí ìwà yẹ yín ni pé Celestia Ọlọ́run mímọ́ ni mímọ́ ni o so ẹ lè rí anything tẹ bá gbà ní Celestia tó jẹ́ pé ó lè pa yín lára tẹ bá mu àbí tẹ bá lò nítorí pé níwọ̀n ìgbà tí wọ́n bá ti gbé kalẹ̀ báyìí àwọn ọ̀run rẹ̀ máa débẹ̀ wọ́n máa bless ẹ̀ so bẹ́ẹ̀ bá gba nǹkan mú bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe yín. màmá zobo táwọn ọmọ ẹ tó ń kò nígbà ìkórè. òótọ́ dẹ̀ ní ṣáwọ̀ boys òótọ́ ni bẹ́ẹ̀ ni ok èmi ń sọ nínú ilé Ọlọ́run but níyẹn mi lè sọ pé kíní o torí pé àwọn ọmọ kan wà níbẹ̀ yẹn ń sìn in fact oríṣiríṣi tó ń jù sórí fọ́nrán tó ń jù síta gan-an kò bójú mu kò dẹ̀ bá lànà mu kò tiẹ̀ ṣẹlẹ̀ ò rí bẹ́ẹ̀ but àwọn dẹ̀ ti lọ proclaim ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ ǹjẹ́ ta bá tún ní àwọn nǹkan mìíràn tí a tún fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ṣe máa tún gbà wá láyè o. kí ló dé màá tún gbà yín láyè. ẹ ṣeun gan. all right. olórí wọn. ẹ ṣé. ẹ ṣeun.